tàṣẹ́tàṣẹ́ ní gbòǹgbò rẹ̀ fi sọlẹ̀ hù ìwọ pèrègùn. tóbi lórí yẹn tóbi tí gbogbo ìlú kà dúró lé lórí pé ọlọ́run jàjà bá wa ràn lọ́wọ́ pé mo fẹ́ lọ kóre dé mo fẹ́ lọ kó ayọ̀ dé orí burúkú tó ń dé ni. tí o sì bẹ̀rù ọlọ́run ọmọ tọrọ dàǹgà. dàǹgà. mo fún yín lówó ẹgbàá pẹ̀lú ìdùnnú ẹ wá padà ń sìn ta ló ràn yín. ṣé wọ́n ti dédé rí báyìí orí tóbi báyìí kò rí pé ó kárí jọ àbí inú ẹ̀ ò dùn ẹni tó pé ó ń ṣe wèrè inú ẹ̀ ń dùn. UK yáà rí sí tóbi lọ́ba. ìmẹ̀rẹ̀ ìsìnmáwádà wọ́n bá ń ṣeré o. ìkànnì tóbi ọ̀dájú ọmọ ni èmi ọmọ tí ṣe ń ṣe fíìmù fún mi ni. nǹkan tó jẹ́ nǹkan tó yẹ kí ìjọba ṣe ni wọn ò dẹ̀ ṣe nìyẹn a gbọ́dọ̀ ṣe ni. tó o bá ra àwọn ọmọ aláàjì gbogbo wọn ní ẹdín ọmọ tiẹ̀ dà. àwọn tó sọ pé mi bí citizen mo fi ń ṣe káàkiri àtijọ́ àti mo lè mi wá fún citizen o. bí ẹ bá ń tí ọgbọ́n máa ń tira rẹ sójú ọ̀nà. ṣé n tó ti mi gbó I know what I'm doing. títí tí ìjọba gbowó lọ́wọ́ yìí kí n kú. àbágàrà wulẹ̀ fẹ́ gbé ṣé ẹ mọ̀ tẹ́ ń sọ àlọ́ ọmọ ìyàwó rẹ̀ ọmọ ọ̀gbádùn ẹ bá wa tún padà ẹ dá padà sí bó ti wà ẹni kò lè ṣeé ṣe mọ́ bẹ lójú mi. yàrá mi. ẹ àmà ara rẹ. let's go. go I'm going. padà go padà. you no go no. iṣẹ́ ìjọba. àṣẹdé ẹ dákun ẹ bìlà ó ti dé ó gbé ọ o ẹni mọ o kò ẹni kò mọ o kò ṣe dúró de torí ìjọpọ̀ ní. bàbá àṣẹ. ó gbóná bí ẹlẹ́wù ṣọ̀pọ̀n náà. bàbá àṣẹ. kó má fà yín lálejò wàhálà dé o. bàbá àṣẹ nítorí kò máa gbọ́dọ̀ tọ̀ o. ògùnkùn ni agbára ń gùn ni gbogbo ara kìkì dá ogun. ó yan gínígíní bí ẹni pé kò mọ ohun tó ń ṣe. àkìpà àṣẹ kálágùn o ẹ dákun ẹ fún lóhùn tó fẹ́ kíá láyọnu. ẹni mọ o kò ẹni kò mọ o kò ṣe dúró de torí ìjọpọ̀ ní. bàbá àṣẹ. bàbá àṣẹ. ó gbọ́dọ̀ bí ẹlẹ́wù ṣọ̀pọ̀ náà. bàbá àṣẹ. ó má fà yín lálejò wàhálà dé o. bàbá àṣẹ. nítorí kò máa gbọ́dọ̀ tọ̀ o. onílé máa jẹ́ pọ́ngilá àlejò gbọ́dọ̀ sọ́pọ̀dọ̀ tún la. kó má bàa tẹ́ màmá ni o. àwọn tó mọ̀ wọn kì í dúró. ó ń fẹsẹ̀ fẹ́ ni ayé ẹ màmá tọ́. ó gbóná jọjọ àfi bí ata ká máa wò gbẹ̀yìn o. ó ga gan. ẹni mọ̀ o kò ẹni kò mọ̀ o kò ṣe dúró de torí ìjọ. ẹ̀dá ayé ẹ má má ṣe ká o. àánú ṣe mí fẹ́ni ń ṣe bí. torí tá a bá ń ṣe bí a máa dùn mọ́ni. ìgbẹ̀yìn wá ń kọ́ o. wọ́n lọ́ máa jẹ̀ ń fa ayé mi jẹ̀bi. ṣẹ́ẹ̀bì gbẹ̀yìn bàbá olóró. gbogbo ẹ̀dá ayé o àtúbọ̀tán lóde o. ká máa wò gbẹ̀yìn o lórí ohun gbogbo láyé wa. bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ àbọ̀ ti dé àbọ̀ lẹ́sàn. kọ́láhùn má jẹ́ ń fi gbẹ̀yìn láre ní tètè ìgbẹ̀yìn rẹ̀ ọ́. gbogbo ẹ̀dá ayé ẹ má má ṣe ká o. àánú ṣe mí fẹ́ni ń ṣe bí. torí tá a bá ń ṣe bí a máa dùn mọ́ni. ọ̀rẹ́
lọ́nà ṣé etí inú dùn ẹ̀wọ̀n tó fi tìta gbọ́ràn ni mo bí ẹ mo ní níbo ló ti ń wọlé bọ̀ níwò yìí. Mo lọ sí ọ̀dọ̀ dúró sọ fún mi kí ni problem ẹ gangan ìwọ ọmọdé yìí kí ló ṣe wọ́n tó jẹ́ wípé tí ò bá tí ì jẹ́ wípé gbogbo ìtajà tó rí èèyàn kankan mọ́ nígboro ó kì í darí wá sọ́nà létí ẹ̀ kí ló ń wá títí gan kí ló ṣé nígbà tó bá kidnap ẹ ni ibo mo ti rírì wọ ọmọ ìgàn pàápàá táwọn ojúmọ́ kìlọ̀ fún ẹ tó wípé ṣe ló kọ tí pípọ́ mo ti rí ẹ gan. òun béèrè ibi tó ti rí èyí tó ti rí ọmọ náà ni ó bí ní àbí ó ti lẹ́ẹ̀kan iná. ètí ni o ok ẹ kalẹ̀ sọ. kí n kalẹ̀ tí n bá kalẹ̀ ńkọ́ ọmọ àlè ni wọn kí ni mo kẹ ọmọ àlè ni ẹ adójútì ni ọmọ ni ẹ ṣe bẹ́ẹ̀ gbọ́n ẹ nìyẹn Máyọ̀ òbí tó wà lọ́wọ́ very responsible á pè wá á ṣe bó ṣe kọ́ ọmọ ṣe sọ́hùn bí ẹ ọ̀rọ̀ tí ò yé mi now tell me kí ni nǹkan tó ń wá káàkiri ìgboro náà ó kì í ṣe bìtìláńtì ó kì í ṣọlọ́pàá kí ló ń wá kiri jagunmọ̀ kí ni kí náà gan what exactly is it that you are looking for out there ṣé lè yóò tóbi tó fún ẹ ó kéré jù fún ẹ àbí mi ò mọ ẹ tó fi tiẹ̀ jọ irú ọ̀pọ̀lọpọ̀ lọ ta ló ba lọ́wọ́ ẹ̀ ó ba lọ́wọ́ èmi náà mo ba lọ́wọ́ màmá ẹ̀ look at your big brother o kò wá ń bẹ̀rẹ̀ yẹn wàá máa jí wàá múra wàá máa ṣe bọ́ ìkiri àdúgbò lọ́dún mọ̀kàn tí ẹ̀ ń ṣe ń gbòòrò ń bẹ̀rẹ̀ ok now look at it níbo ni Máyọ̀ wá wá ó ń sáàbù orílẹ̀-èdè bàbá ẹ̀ ìwọ wá ṣe wo tí ẹ mọ̀ honey oṣù ọ̀pọ̀ ọmọ yìí ti graduate àbí mo kàn mọ̀ pé náà wà fánà yìí ẹ̀ ní ìjọ orílẹ̀ wà ní school gan gbàgbà. èmi kọ́ ni mo sọ pé mi ìṣe mo tí parí clearance ní school bá tẹ parí màá. ó tún sọ̀rọ̀ máa lè jàtìjàtì mi mọ ibi tí mo ti rí kí ni ìṣòro ẹ̀ gan-an ṣé báwọn rẹ̀ tẹ máa wá kí ẹ lẹ́bí èwo nínú wọn ló wá bí tó dòrú rí ó pẹ́jọ ọmọ yẹn ti kúrò bí láago 4 sí sáago 5. àwọn ọmọ tí wọ́n gbẹ́kọ̀ọ́ nìyẹn wọ́n mọ̀ pé ọ̀wọ́n jáde o ọ̀wọ́n á padà sílé nígbà tó yẹ̀yìn tó pọ́n ọmọ ẹ̀ lé tó pọ́n òbí ẹ̀ lé ìwọ ò rí bẹ́ẹ̀ wàá máa rìn kiri bí spirit monitoring spirit nǹkan tó ń wá òun ṣe gọ́vnọ̀ lù òun ṣe anything o kàn rìn kiri ṣá. mi ò mọ fún un. anyway honey filẹ̀ mo ti mọ nǹkan tí màá ṣe listen torí gbogbo privileges tó ń gbà nínú òun ló jẹ́ kó máa yayọ̀ káyọ̀ láti sìn lọ má jẹ́ ọ̀rọ̀ ẹ̀ mọ́. Yes, allowance ẹ̀ kò ti stop. In fact, you are grounded. That's grounded? Yes. I'm grounded. Mommy. Okay, I will change. You will change? Yes, I will change. Change for what? For the best. For the best. You want it? Mommy, that's Sorry, I'm on the long way. Hello, big boy. Olúwa Máyọ̀wá. Hello, sir, darling. Bẹ́ẹ̀ni, sir. Ẹ má bínú. No, mo sáré lọ ṣe nǹkan ni mo ń charge ẹnu lẹ́nu. All right, sir. Ṣé fẹ́ kí n darúgbó sí bíbá yìí? Oṣù kan péré náà ló kú tó bò lójú. Bẹ́ẹ̀ni, sir. All right, okay, ẹ ṣé. Láti bọ̀ tí ẹ má gbàgbé kíní tí àjọsọ yẹn. Ẹ̀yin ẹ̀ gangan. Okay, thank you, Dad. Ẹ ṣé. Ẹ bá mi kí ọ̀rẹ́ àti mọ́mì. Ẹni mo miss wọn gan. All right, Dad. Ẹ ṣé, sir. Thank you, sir. Amen. Okay, Daddy. All right, thank you so much. Bàbá, ètò ọtí sí mi lára. Máa ò mọ̀ ọ́. Ṣé ní ọ̀ṣà? Àgbàlagbà dẹ ní. Ọgbà mi létí. Àǹso.
ó máa gbà kan sí o. ẹ̀yẹ tó súnmọ́. kí ló ṣe yín kí ló ṣe yín. bàbá yìí stubborn o kí ló dé tí wọ́n rọ 140 lọ yín ni ṣé dandan ni kẹ́ ẹ mọtí ni. ló gbà mí létí. ìgbà yẹn wọn kọ́. ó máa gbà sí o. létí ló sì gbà yín. ẹ wo máa gbá yín wọlé o. ọ̀rọ̀ yìí ti yé mi. èmi Múlíkù Sàmọ́wàtì. ó gbà mí létí. ẹ wà ó kèṣà. bàbá yìí stubborn o. ó gbà mí létí. ṣọ́rọ̀ yín lọ ti mú ni. kí ló fẹ́ ṣe báyìí. báwo ni mo ṣe ń ṣe. ó gbà mí létí. ṣé kò dábò igba yín létí ni. ọmọ èyí ò ní nǹkan tẹ́ ṣe ni. wàá gbà kan sí o. ok ọ̀rọ̀ yín ti yé mi ó dàbí payán ni kẹ́ máa súnmọ́ nígbà 100 bóyá máa gbá yín nìyẹn. a tún gbà mí. ẹni bẹ́ẹ̀ yẹn ń bára sí ọ̀nà. bàbá ẹ kóra yín. ó dàbí pé bàbá ilé ẹ̀ tó fẹ́ kú ló ń wá. àwọn olè lọ. àwọn olè lọ. àfìlà ẹ ó wà lẹ́yìn. ok alright máa mú tábà tó fẹ́ bọ́lẹ̀. kí ni wọ́n ẹ tó lè. ìjọba tí bá tì í ṣubú máa kí blọọkì ṣe bàbá ilé ẹ̀. ó yà sílẹ̀. máa kó ìbàjẹ́ nínú àgbàlagbà tó jẹ́ o. ẹ tẹ̀lé wa ẹ tẹ̀lé wa jà. mọ́mì ẹ wò ẹ máa try láti ní sùúrù ni torí ẹ̀ náà ṣe rán mi wá torí bẹ́ẹ̀ ṣe ń kí lórí fóònù yẹn òun náà ṣe ní pé kí n wá bá yín kí n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí i ṣé rí ó máa ní sùúrù fún ọ̀sẹ̀ kan ṣé pé 2 weeks ni ẹ dẹ̀ ti ní sùúrù bóyá bí ọ̀sẹ̀ kan so gbogbo nǹkan tó kù kò pẹ́ mọ́ tó nǹkan tẹ́ ti lò tẹ́lẹ̀ ṣé rí ẹ máa try láti ní sùúrù ṣé tẹ́ bá dá 1000 ẹ máa fi gba 3000 tẹ́ bá 10,000 ẹ máa fi gba 20,000 tó bá ṣe ń ṣe nìyẹn bọ́ọ̀ lápẹ́ ṣẹ̀ṣẹ̀ join. ẹ ní sùúrù mo rò yí pé ọ̀rọ̀ yín máa wọ̀ ni mo ṣe wá join nìyí níwọ̀n ìgbà tẹ̀dẹ̀ tí ní ti yín ò lè wọ̀ èmi ò tẹ̀ wá fẹ́ èlé orí ẹ̀ mọ̀ ẹ bá mi kó owó tí mo dá yẹn gangan kẹ́yàn dá mi ṣé ẹ mọ̀ pé mi ò kì í já o tẹ́ ẹ bá fẹ́ wà ṣé ẹ mọ̀ pé mi ò já ládùúgbò tẹ́ ẹ bá fẹ́ wà lẹ́ lọ́jọ́ kọ́kọ́ mi gbà o ẹni sọ ẹ jẹ́ ká láyé ọkọ mi bá gbọ́ wá bá mi gbà lọ́wọ́ yín o. ẹ má jẹ́ kọ́kọ́ yín wá because wọn fẹ́ ká gbà yín náà tẹ́lẹ̀ àwọn lọ́kọ yín burú gan bọ́ àwọn pé ní ẹ̀yìn jẹ́ ń tó ẹ̀ kì í sọ̀rọ̀ ṣe get ẹ mọ̀ kó tún ṣe a máa need láti. ìyá táwọn wá táwọn mi ọ̀gá àbọ̀ ó ti ń wọ mọ́tò ṣé tún kọ́ mọ́tò lọ́hùn ni. èmi kọ́ mo ti mọ́. ó tọ́ ẹni tí mo fẹ́ torí ẹ̀ gbowó rẹ̀. ẹ tún ti kọ́ mọ́tò. káàbọ̀. ìyá táwọn wá. èmi rèé. mọ́tò mi kọ́ mọ́tò Máyọ̀wá ni ọkọ mi. Máyọ̀wá rèé. Máyọ̀wá rèé. ẹ má fọwọ́ láti rẹ̀ ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ́dí. gbogbo ilé ńkọ́. ẹ ṣe ẹ kú ìtọ́jú mi Ọlọ́run nífẹ̀ẹ́ yín. ẹ̀yin náà ṣe tán nígbà kan náà ni. bí gbé falẹ̀ léyìí o ó tiẹ̀ dá èṣù òkùnkùn ní yàrin yín ẹ wò ṣé bẹ́ẹ̀ ṣe dúró ẹ mo tún béèrè ṣe bóyá wọ kò sí tó máa ṣe mọ́tò yìí tó jẹ́ wájú ilé yìí ló wà o security pọ̀ ń bẹ̀ ẹ wá wọlé mo ti múra lẹ̀ bí mi tiẹ̀ mọ̀ pé ẹ máa délé ní gbogbo nǹkan ló wà tó bá fẹ́ wàá jẹ́lé ní. Máyọ̀wá máa ń tijú o. kò ní lè tijú ilé ẹ̀ nílé bíi ó ti délé ẹ̀ àǹtí ẹ máa lọ́fíìsì àwa máa sọ èmi àwa bá yín lọ́fíìsì. kò sí wàhálà mà ẹ kó àmójúbà mà. ẹ máa lọ Bámi ṣe kò sí. òkùnkùn bọ́yà tó ní ẹ̀rọ kó lè dáa náà ní ẹ ṣe ti páàkì náà. ẹ máa rò lọ máa bá yín nílé. ẹ kò sí tí ó fún un. àti mọ́tò tẹ̀lé wọn kò sí kankan. Yes, ma. ẹ kú ẹ wá lọ wá lẹ́nu ẹ bá wa má lè jù wọlé o. tètè ó máa bọ̀. mo ti ń bọ̀. Olúwamáyọ̀wá. Yes, Daddy. Èmi ṣiṣẹ́ sílẹ̀ mo wá sọ fún ìwọ tó jẹ́ àkọ́bí mi kó wá take over kó má ṣe wàhálà jẹ̀mí ẹ lọ ìwọ sọ fún mi pé no what the heck no ṣo lẹ́gbọ̀n ṣo níwájú ìwọ làkọ́bí mi àbí ó mọ ẹ now ṣé ìwọ ò gbọ́ nínú ìwé ìtàn àbí kò tiẹ̀ ká fúnra ẹ àbí kò máa gbọ́ pẹ̀lú tiẹ̀ pé ọmọ máa ń jogún bàbá you take over the mantle of leadership ṣé kí n máa kà àwọn families lórílẹ̀‐èdè tí irú nǹkan tí mò ń sọ yìí tó ṣẹlẹ̀ ṣọ́wọ́n MKO Abíọ́lá ni olóògbé ni wọn lọ́wọ́n ọmọ tó take over ni àbí àwọn bíi Gani Fáwẹ́hìnmí àbí àwọn èèyàn ṣe lọ́ọ̀yà sí wọn náà mọ̀ àbí
Fẹlá Aníkúlápó tó ọmọ ẹ̀ náà kọrin tó fi sílẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Wo man yìí tó ń ṣe home video àbí kí ni fíìmù yìí Adébáyọ̀ Sàlámì àwọn ọmọ ẹ̀ ò take over ní. Legacy ló ń pè yẹn dynasty. Mo ní kí wọ́n wá take over hotel as a managing director. Kémi kọ́ sinmi kí kò máa ṣe executive chairman role lọ kí máa ṣílẹ̀kùn ní àwọn higher places tọ́wọ́ ẹ̀ ò lè tó. Ìwọ sọ fún mi pé kí ló bójúlé náà. Lọ́ọ̀ ni mo rí ìdìnnà ẹ̀yin náà dẹ̀ mọ gbogbo wàhálà tá a ṣe kí n tó ṣe tán gbogbo owó tẹ san everything gbogbo wàhálà tá a ṣe lọ́sàn-án lóru everything at the end of the day hòtẹ́ẹ̀lì àníyàn náà kò jọ mọ́ra wọn báwo ni méjèèjì ṣe dọ́gba láti gbogbo wàhálà tẹ ṣe gbogbo tẹ ná lé mi lórí. Big let down. So nítorí mo jẹ́ hòtẹ́ẹ̀lì àmì ọ̀kàwé. Ṣé wọ́n mọ̀ pé mo ní 3 master's degrees àbó o mọ̀? Mo ní ní international relations, mo ní ní sociology and anthropology, mo tún ní ní public admin. Ṣé ìwé kọ́ yẹn? Ṣé wọ́n kàwé tó mi ni? O ní LLB, BL, degree ẹyọ kan, o dẹ̀ ń kápá sókè. Ìwé wo ló kà? Èmi kọ́ mo sanwó ìwé tó lọ kà ní. Mo wá ń pàṣẹ fún ẹ pé kó wá ṣiṣẹ́ ní company. Tó tiẹ̀ sọ fún mi náà, Máyọ̀wá, iṣẹ́ tó lórí yẹn lò ní wọ́n fi lọ ẹ. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ fún mi pẹ̀lú 150,000. Wọ́n dẹ̀ ló wọ́n máa increase gradually. Lọ́mọ tèmi. Manager hotel 222,000 naira ló ṣe ń gbà as at last week tó gba salary 200 and kí ni mo sọ 222,000 naira pẹ̀lú gbogbo àwọn ẹ̀hún tó wà bẹ́ẹ̀ nìyẹn ó náà fi ṣáka ó ń gba housing allowance and other benefits tó rí bẹ́ẹ̀. Ní ẹni tí mi ò mọ̀ rí tí mo gbà síṣẹ́ wọ́n á ní kí wọ́n wá take position yẹn kí wọ́n máa pàṣẹ ń bẹ̀ kí wọ́n máa sọ salaries fún àwọn èèyàn wọ́n sọ fún mi pé fẹ́ lọ gba salary bí kan torí mo dẹ̀ ti ní hòtẹ́ẹ̀lì yẹn mi ò ní kọ́mí tí mo ń ṣe àbí àwọn Dangote tá à ń gbọ́ yẹn iṣẹ́ kan oṣù lọ́ ṣe ni business kankan ni wọ́n invest ni wọ́n ṣe sugar wọ́n ṣe cement wọ́n ṣe oríṣiríṣi wọ́n ṣe noodles dúró síbẹ̀ wọ́n sọ fún mi wá ó lè gájú mi lọ ní àìtó èmi sì ní bàbá ẹ ní dè mo dẹ̀ láṣẹ lórí ẹ now listen Máyọ̀wá àṣẹ tí máa pa fún ẹ ló máa múlẹ̀ now mo pa ní àṣẹ ni mi ò mú abíàbá Máyọ̀wá wàá tẹ̀lé mi lọ sí hòtẹ́ẹ̀lì yẹn máa introduce ẹ sí every member of staff ibẹ̀ yẹn wọ́n á mú ẹ pé ìwọ ló fẹ́ take over as the managing director of that place okay finito rubbish mi kọ́ mo ní ẹni àbílẹ̀ mi náà kọ́ ló ń gbé o sọ owó lé àgbà bọ́ọ̀lù jẹ sí wọ́n lè bẹ̀ 150 bọ́ 1 million. No, mommy, no now. Irú part of the world wo lọ ti ń ṣe lè. This is not done. Báwo ni wọ́n ṣe máa sọ fún mi pé nǹkan tó yẹ kí n ṣe nìyẹn? Ṣé dáàdì fẹ́ máa enslave mi ni? Who is enslaving who? Daddy, of course. Listen, Máyọ̀wá, tó o bá farabalẹ̀, o ò ní rí ọ̀rẹ́ bẹ́ẹ̀ mi pẹ̀lú bàbá ẹ̀ tí ṣe rí o. Listen, son. What we want for you is nothing but the best. We only want you to live the good life we never had the opportunity to live. That's all. But mom, daddy best might not be my best. I spent 5 years mo fi ṣe law. 5 years mo fi ṣe law. Nísìnyí, ọwọ́ ni kò wá máa ṣe. Hòtẹ́ẹ̀lì àní daddy now. Ó yàtọ̀ síra wọn kò bára wọn dọ́gba now. Wọ́n mi tó wáyé pé ọ̀rọ̀ yìí ló máa dájà lé láàrin mi àti daddy, I don't care. Stop. Don't you dare láti sọ̀rọ̀ òdì sí bàbá ẹ̀. I won't take that from you. Ìwé mímọ́ gan fìdí ẹ̀ múlẹ̀. Ó sọ pé ọmọ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sáwọn òbí ẹ̀. So says the scriptures. So ìgbà wo ló bẹ̀rẹ̀ yẹn? Kí ló dé báyìí? Anyways, èmi fúnra mi, mo ti Baba Bẹ́ẹ̀ so on your behalf, I've argued it out with them. I just want to know your stand. When mo ṣetán ní kí n throw ẹsẹ̀. My advice for you is, nígbà tó orí ẹ bá tutù, torí ẹ bá wálẹ̀, kó tún lọ. Ẹ ló pè Ọlọ́run. Mo gbọ́ pọ́n náà Ọlọ́run fẹ́ fún wa ní ayé tuntun. Jọ̀ọ́ mi kọ́lẹ̀ o. Ayé tí mo fẹ́ wá yìí mo fẹ́ kí ẹsẹ̀ kó dùn mí o. Mo fẹ́ wá rí complete man. Mo ṣe wo mi ò fẹ́ dáàdì mi. Dáàdì mi ló mi fẹ́. Fún mi ní ọ̀tẹ́rọ̀ láàbẹ̀ Dangote. Ò ṣe ọ̀rẹ́ mi kan wà níbí o. Ayé tó fẹ́ wá mi fẹ́ kó bá mi fún ní kọ́sọ̀ dèwúrẹ́. Èmi Ọlọ́run jọ dá mi léwúrẹ́ o, èmi ni máa kọ̀ ẹ́ pa. Wàá kàn ń pa tó gbé kí n. Ó ṣe orí gbogbo ẹsẹ̀ kejì yẹn ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kàn. Yóò rí pé
Lórí pé bàbá ńlá olófò ni ẹ, òfò ló mú yìí náà. Ǹjẹ́ bí gan-an, alẹ́ àrùn ẹ̀ méjì mo gbà bí kọjá o. Mo rí madam kan yẹn gbé èrùbọ́ ló gbé èrùbọ́ ni. Wọ́n ṣe pàtí níbí. Kó sì lọ. Èlùbọ́ kọ́ ló gbèrú ẹlẹ́ni bẹ́ẹ̀ lọ dalẹ̀ nù ní orí. Ó sọ pé ìwọ tó jẹ ẹsẹ̀ méjèèjì kan lò ní mú wáyé tó bá ń padà bọ̀. Má bàa mi ṣe báyìí sọ̀rọ̀, máa ní kọ́lọ́n kó jẹ́ ìjẹ́ ọkàn síwájú ewúrẹ́ tó bá ń bọ̀ nínú ẹ̀dá. Máa ní kó síwájú ewúrẹ́ o. Má dẹ̀ kọ́ ẹ pa. Wà á kàn ń pa wá. Ẹ má bọ̀ níbi pátí ẹ̀ náà, ẹ má bọ̀ níbi pátí ẹ̀. Inú ẹ̀ lè lọ ti ṣe ní pátí ẹ̀. Ẹ̀gbọ́n. Pátí bàbá aláfẹ́. Ṣé dada ń ṣe kò mọ̀? Náà tó kú ló ń ṣe. Ogún ni. Inú skul ló fẹ́ ṣe pátí yẹn, but àwọn bàbá wà lé wọn kọ́ fẹ́ lọ pé àwọn bàbá yẹn. Ẹ ṣe. Ọ̀rẹ́ mi. Mo gbọ́ pé ẹ lè lọ́ọ́ fẹ́ sí. Ó tọ́ ló sọ o mọ́fò. Èmi mọ́fò. Ayé tí mo kọ́kọ́ wá oúnjẹ ló pa mí. Ọ̀rẹ́ mi ò mọ́fò. Bóyá ti rí bàbá Múrísíkù nìyẹn. Kan lè rí o, kan bá rí bàbá, kan bá rí àwọn lè rí bàbá, kí ló ń jẹ́ bàbá àtà. Àwọn ni kí lẹ́yìn bàbá. Jẹ́ àgbè lọ, jẹ́ ká fẹ́ gbé débẹ̀. Kàdúrà mi. Ẹ jọ̀ọ́ sà, dádì. Ẹ jọ̀ọ́ ṣé ti join àwọn boys ni? Boys. Àwọn boys ló lẹ́ ń sọ̀rọ̀ pa. Ọ̀rẹ́ ìwọ̀n àwọn boys ti náà sọ. Kí ni mo àwọn boys ń fọ? Ó wọn boys tí wọ́n ń jẹ́ squad tó máa ń pèrè àwọn ní squad wọ́n dèrò fìlà tó dé yìí. No, squad yẹn kọ́. One man squad ní lélẹ̀. One man squad. Abẹ́ tó láìkẹ́. Èmi ò láìkẹ́. Ẹ lè láìkẹ́ ẹ̀. Mọ́mí, ẹ lè láìkẹ́ ẹ̀ because kò sí anything tí n bá ṣe tẹ́ máa ń like àti dáàdì. Ọmọ yín nìkan ẹ̀gbọ́n mi, òun nìkan lẹ like mi, kò sí problem. Ẹ má worry, kò sí problem. Ẹ tún máa praise wọn níwájú mi. Ẹ dúró, ṣé kò tiẹ̀ sí anything tí mo tiẹ̀ ṣe tẹ́lẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ like tó please yín, tó please dáàdì, ṣé kò sí anything tí mo ti ṣe rí o tó please yín? Ẹ má worry, kò sí problem. Ọjọ́ kan ẹ̀kọ́ jí ẹ̀dẹ́rẹ̀ kí mo ti kẹ́rù mi mo ti lọ. Sọrí n tó wà nú ẹ tó fẹ́ hù níwà gangan ló ń sọ yẹn. Dúró ṣé tó bá ṣe nǹkan tó dáa tó wù èmi àti bàbá ẹ lórí àtẹ̀gbẹ́ ṣé à ní praise ẹ ni? Gbogbo ẹnu la fi ń bí ẹ sọ̀rọ̀ still no refuse àti change. Ó kẹrù eléyìí tó dé sórí yìí sí mo sọ̀rọ̀ sí ó gbà náà jẹ wípé àtún láìkẹ́ tọ́lọ́pàá bá gbẹ mú explanation ló fẹ́ give wọ́n bá gbé wọn lẹ́yìn wá sínú ilé yàbí. Ká ní bẹ́ẹ̀ gbọ́ mi lórí fìlà yẹn ẹ máa láìkẹ́. Mi ì lo láìkẹ́. Bọ́n torí kó jẹ́ èmi yẹn lẹ̀ fi láìkẹ́. Mi ì lo láìkẹ́ kan lásán lásán. Kó tí ẹ̀ ní dé mo jáde ọmọ mi kò ní dé. Báwo rí kò sí problem. Kí ló fẹ́ ní pressure pé mi àti bàbá ní àláìkẹ́ ìgbẹ́ mi kan láìkẹ́. Ìwọ ni kò yíwẹ̀ fún mi. Ẹ kò lè. Yeah, I will see. How was it? Yeah, not bad. Jagula, how are you? Now 5. Mom. How are you? How are you, my darling? Yes, my How was your day? It was fine, bless God. Táì méjì fi rẹ́rìn wọlé. Mommy, bàbá yìí try gan. Serious? Ebi lọ́wọ́ ẹ pé bọ̀bọ̀. Lọ́kọ̀ mi ló sọ ní bàbá àbí. Yóò gbọ́dọ̀ sọ pé yóò bá fùrọ̀ yá ẹ̀mí ní sọ bẹ́ẹ̀. A ò tí sọ. We had a long session today. Ẹ̀yà tó bá mọ ọkọ mi kí n tó fẹ́. Well, méjì mọ̀nà wípé school kan náà lèmi àti ẹjọ́ lọ. Yes. And we were mates. But ìgbà yẹn mi ni mo máa ń kọ níwèé o. Abẹ̀rẹ̀ o. Ṣé ká máa ṣí gbogbo ẹ̀ lójú báyìí? Rájọ́ ọmọ ẹ̀. Ṣé wọ́n pé wọ́n ti dé nígbà tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ṣẹlẹ̀? Ẹ̀dá. Okay, ọkọ mi max mi ní kọ́ ní English. Ẹ̀gbọ́n àbí? Èmi ò gbọ́ kankan. Mr. Squad àbí òun ló gbé sórí yìí? Squad ni. Squad. Àbí ìtẹ́ nǹkan tó kó sórí ni mò ń kà. One man squad ni. Lójú ẹ̀ lé tó báyìí, kí ló tún ṣẹlẹ̀? Lójú ẹ̀ ṣe rí nìyẹn. Ntẹ́mi pẹ̀lú ẹ̀ ntẹ́mi ṣì ń bí náà nìyẹn wípé kí ni ìtumọ̀ squad pé tọ́lọ́pàá bá gbá wọn mú kọ́.
ló bá sọ pé mi pẹ̀lú ẹ̀ I like him for anything pé àti yan favourite wa nínú ọmọ mi ò gbọ́rú ẹ̀ rí. Mọ́mí kàtà jọ sọ ẹ fún àṣẹbí bàbá ẹ̀ ni ó yẹ kó gbọ́ kó mọrú nǹkan tó ní sọ́kàn sí wa ó ní níjọ́ kan ló ń kọ́ ọ̀ma la máa jí bàlá dẹ̀ máa discover pé òun ti kúrò nínú ilé fún wa pé so Máyọ̀wá tí ó jẹ́ ọmọ gidi lọ́dọ̀ wa yẹn ká fọwọ́ mu. Bóyá o ti kọ́lé tó fẹ́ kó lọ àbí kò sí nǹkan tó wà ń bẹ àwa náà ṣiṣẹ́ débi tá à náà kọ́lé. eléyìí kọ́lé àbí pé ó fẹ́ lọ join àwọn kọ́ tàbí tiẹ̀ ti join wọn pàápàá. ọ̀rẹ́ ló wà ṣòro anything tó bá ṣe tó bá rò kó máa borúkọ family jẹ you be on your own. I keep telling you, you be on your own. Daddy, kò dẹ̀ rí bẹ́ẹ̀ o. Ọ̀rẹ́ Olúwa tẹ̀ ń wò yìí o, he is rich upstairs o. Èmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ gan-an. Ọlọ́run. Wọ́n ọmọ ká máa ń ṣe ideas náà mọ̀. He's a good boy o. Wọ́n rò pé. Yeah, what is in vogue ló ń ṣe? Ọmọ ìkéré ni, ẹ jẹ́ kó enjoy youth ẹ̀. Ẹ jọ. Daddy, ó máa tó dé stage tí mo dé. Okay. Well, you are in the system now. Yes, now look up. Mo ti sìn ẹ́ débi tí mo ti sìn ẹ́ dé. You are taking over gradually lórí yẹn. Wọ́n náà rí gbogbo ẹ̀ bó ṣe lọ. Thank you, my darling. That's my darling. Thank you. Let's go and tone down. Oúnjẹ yẹn ti rẹ̀ bí oúnjẹ kí n fi yẹn serve àbí? Yeah. All right. Salo freshen up. Èmi náà lọ freshen up. Ṣọ́dọ̀ ní sẹ́ni lọ sí. Nǹkan tí mo sọ náà ṣe nìyẹn. Kí ni? Praise. Ìwọ ni kò yíwà padà. Ṣé o ti gbọ́? Ọ̀rọ̀ ló wà ìwọ ni kò lọ yíwà padà kó wá ìwà níbi tó bá sọ ọ́ nù sí. Ká máa bẹ sọ́kò máa wà rùn. Ọ̀bọ ìgbà tí bá jó wọn tí mo lọ fọ́ wọn ní tíátà yìí. Ma, this is not the first time or the second time tí Máyọ̀wá máa ṣe irú nǹkan báyìí fún mi. Sọ fún pé mo ní mi ò ṣe mọ́. Ṣé by force ni ṣé òun nìkan lọkùnrin ni? Tó ṣe jẹ́ torí tiẹ̀ máa gbọ́kàn ara mi sókè. Ṣé òun nìkan lọkùnrin ni? Wọ́n tó tún bẹ̀bẹ̀ fún gan, ó tún ṣì ń di fóònù. Fóònù tó ń dín mi yẹn mo pé tó rọ́mọ̀ kékeré yẹn wà. Drop the phone now! Mo pé ẹ má bẹ̀. Mo sọ pé mi ò ṣe mọ́ kò ní ìta. Ṣùgbọ́n. Kò rí bẹ́ẹ̀. Tara, please. Will you shut your mouth? Àkínú wọ́ọ̀rì ẹ̀ náà, máa gbá ẹ létí mo mí ìnẹ̀, máa gbá ẹ létí kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀, orí ò pé ni. Ta máa fi kó ìgbà tó bá sọ̀rọ̀ kan, máa wojú ẹ̀. Táwa, ṣé òun náà rí pé mo ti ń gba orí ìsìn? Níṣojú ẹ̀ ni mo ṣe ń embarrass ẹ̀. Mo dẹ̀ máa gbá létí ni mo sọ ẹ̀. Please, we love you. He loves you so much. Tí o bá ṣe pé nǹkan ó ti fi remorse for, I won't be here. And àwọn Yorùbá wọ́n sọ̀rọ̀ wọn pa òwe. Come on, Táwa. Ọ̀rọ̀ tó sọ, ọ̀rọ̀ tí òun náà ti ń gbọ́ rí dáadáa. Wọ́n ní pé ọmọdé ò ní mọ ẹ̀kọ́ jẹ, kó má ra lọ́wọ́. Máyọ̀wá bó ṣe wà ọmọdé ni níwájú ẹ̀ because he's your baby. Hold on a minute. But bí ìwọ ò ṣe mọ ẹ̀kọ́ yẹn jẹ, kí ló dé tí ò ṣe kí ń ra ìwọ lọ́wọ́ pẹ̀lú girlfriend ẹ̀ Ṣaléwá? How come you treat her well? Tó jẹ́ pé nǹkan dáadáa ni mo máa ń gbọ́n pa ẹ́ all the time. Ṣóhun better than you? Ṣóhun ya? Kí ni? I don't even know what to say. Kí ló dé tóun ṣe feel special lọ́kùnrin? Kí ló ṣẹlẹ̀? Kí ló le tó yẹn? Can you say this? Can you say it? Our fingers are now equal. O lè fi mí wé Máyọ̀wá náà. Nǹkan tí Máyọ̀wá máa ṣe tó máa gba yìí tó máa gbẹ̀yìn bẹ́ẹ̀, èmi lè má lè ṣe. Nǹkan tí èmi náà bá dé máa ṣe tí máa gba yìí tí máa gbẹ̀yìn bẹ́ẹ̀, òun náà lè má lè ṣe. Òun máa nurture ẹni. Understand nǹkan tí mi sọ? Bébí ẹni bó ṣe wà yìí, ọmọ ni lọ́wọ́ ẹ̀, ìwọ ló máa kọ́ ẹ̀yin obìnrin ní ìyá wa. Kò assume pé ìwọ ló bí. Jọ, ṣó máa jù nù ni. Ṣé mi tí mò ń rò pé òkè mo máa ṣe tán service mi tán a máa sọ̀rọ̀ marriage láṣẹ ń ṣe irú nǹkan by this time ọmọjọ́ orí mi ni there is no time. Babe, we are sorry. He's a boy. He's not a man yet. I tell you. Ṣorí tó bá yẹ pé lórí mi marry yẹn kò ní choice wo ló máa fẹ́. Wo tó bá mọ bó ṣe máa ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu kò kí ń gbádùn anytime tẹ́ bá ti ní misunderstanding. So n kò lè wait láti marry ẹ. Tó bá yẹ pé lórí yẹn, you don't need to bother yourself. Just calm down, Jọ. Ma ti bá gbọ́ ẹ̀bẹ̀ Máyọ̀wá tí Máyọ̀wá ò bá fẹ́ mi
because àwọn tí mo wà yìí oríṣiríṣi èèyàn ló ń náwó sí mi pé àwọn fẹ́ mi tó ń disturb mi tí mò ń ṣe wàhálà nítorí Máyọ̀wá tí Máyọ̀wá ò bá fẹ́ mi. Calm down. Ìwọ ṣáà ní sùúrù bẹ́ẹ̀ o ṣùgbọ́n nǹkan tó ń sọ. Can you listen to her? Ṣùgbọ́n everything tó ń sọ tó ṣe ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ ṣorí bí lady ṣe ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó mi fẹ́ máa jábọ́ lójú ẹ̀ ìkan tó dùn lọ́kàn ló ń sọ. Èpè obìnrin ò dá o. Èpè obìnrin ò dá o. Ṣorí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí tó sọ sílẹ̀ sọ nǹkan tó máa tù nínú tínú ẹ̀ máa fi dùn sí ẹ báyìí lálẹ́. Kò jẹ́ kó mọ̀ pé lóòótọ́ ò máa fẹ́. Táwa mo fi ọdún wákàtí yìí mo fi ń búra fún ẹ pé kò sí nǹkan kí nǹkan tó lè ṣẹlẹ̀ tó máa mú mi láti máa fẹ́ mo ò rí nǹkan náà ni tí n bá kọ̀ tí mi ò fẹ́ kí ẹlẹ́dẹ̀ kó fi yà jẹ mi. Àṣẹ ti gùn. I promise you. Àṣẹ ti gùn Táwa ó ti rí bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ nǹkan tí mo sọ yẹn ó ti rí bẹ́ẹ̀. Àwọn sọ pé kó delete nọ́mbà àjọ yẹn náà kó tẹ̀ delete nọ́mbà yẹn. Ó ní kò delete nọ́mbà. Delete nọ́mbà wèrè delete. Kí ló tún rò lọ síbi bẹ́ẹ̀ yẹn nísìn? Wọ́n sọ pé kí ni mo rò lọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọkùnrin gbogbo promises tó ṣe gbogbo ìlérí tó ṣe ṣé wọ́n fẹ́ sọ fún mi pé o ò ní rí nǹkan kan tó máa wò tó dẹ̀ máa fi bínú tó máa change mind ẹ̀. Táwa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ mi mo ti dáríjì ẹ in advance. Torí ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ṣẹ̀ yẹn sìn ẹni ẹ̀ṣẹ̀ tèmi bá ṣe o ti dáríjì mí in advance. Àtẹ̀yìn tó ti ṣẹ̀ láti ọjọ́ yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kò lè ṣẹ̀ mí nílé ayé mo ti dáríjì ẹ. Dáríjì mi. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ tí mo nǹkan tí mo máa ṣe fún ẹ. Kí ló fẹ́ ṣe fún mi? Máa dẹ̀ surprise ẹ. Mo yá mo gbọ́. Ẹnu for now mo máa compensate ẹ ni fún pé o ready láti dáríjì mi fẹ́ṣẹ̀ tí mi ò tẹ̀ tí ṣẹ̀ gan. Màá sùn bí báyìí lálẹ́. Irọ́ ni o. Màá sùn bí lálẹ́. Màá sùn bí lọ́la náà àtọ̀túnla 2 extra days ni màá lò bí. Are you serious? Ọpẹ́ o. Dúdú. Ọpẹ́ kí ló ń dúpẹ́ fún? Ìwọ tó bá dára pé kankan wà nílé tó fẹ́ gé ẹ jẹ. Kí ló ń gé mi jẹ kákan gé mi jẹ. O ṣúọ. Bọ̀dúrán kí ló ń dúpẹ́ fún? Ìkan tí mò ń rò kan ló ń rò. Kì í ṣe ìkan tí mò ń rò ni ò ń rò. Ìwọ ló mọ nǹkan tó ń rò. Sísùn síbi tí mo ní mo fẹ́ sùn síbi just to take care of you. For you? Thank God. Thank God dé yìí. Èmi ò wá mú nǹkan tó ń rò. Ẹ tí sọ nǹkan tó ń fa attitude láàrin méjèèjì kí ni nǹkan náà. Àbí èmi tí mo dé ni. You don't need any problem with anybody. This is me, and that's the way I behave. No problem with anybody. Mo wà lórí ọwọ́ mi because ẹni tí kò bá fara balẹ̀ òun ló máa ń jìyà lẹ́kọ̀ọ́. So nítorí ẹ̀ mo ṣe wà lórí ọwọ́ mi. Wà lórí ọwọ́ mi. It's not smile, it's serious o. Ṣé èmi rò pé eré ni? Oh, seriously. I don't have a problem with you. Seriously. I'm cool and okay with you. But èmi àti ẹ̀gbọ́n mi ni parents wa fa problems in life wa. Our parents, yes. Òun jẹ́ ká jọ ní problem. Má dá lóhùn. Dádì tó dẹ̀ ń sọ yẹn àti mọ́mí wọ́n láìkí ẹ̀ gan-an. Ní alẹ́ àná èmi àdájú ṣì wà nínú yàrá tẹ́pọ̀ ọ̀rẹ́ ẹ̀ ló ń bá mi sọ. Tọ́ ni pé tó bá ti parí because wọ́n ń retí result ẹ̀. Pé tí result ẹ̀ bá jáde bá ti lọ serve á lọ ṣe masters ẹ̀ ní London. My friend, wọ́n ló lọ sí UK ibẹ̀ ló ti máa lọ ṣe masters. Má tàn mí. Look, let me tell you something. Nínú ilé kò sí anybody tó like me. Ká ní pé mo mi wá sínú ilé yìí, wọ́n ní gbà ẹ̀ wọ́n ní like me. There we go. So that's where I'm going. Good afternoon, sir. Hello, everyone. Daddy. Ẹ káàbọ̀. Yes, sir. How are you? Ojú ara lẹ̀ kí ló dé ẹ̀ fáyín sí? Daddy mú kọ́ ní kí n gba atẹ́gùn ni. Bẹ́ẹ̀ mú freestyle ni. Táwa. Sir. How are you? Very well, sir. Pátì náà la fẹ́ pè lè tẹ̀fà láti iwájú orí dé ọyàn ọ̀run báyìí. Dádì, ó ti pẹ́ tó ti wà ń bẹ̀. Mi ìṣẹ̀ṣẹ̀ fi síbẹ̀. Èmi ò rí rí o. Ìbọn torí ìgbà táwa pátì tèmi mọ̀ láti bíbà kò ní kọjá bí tó yẹ púpọ̀ jù bí. Ilé tẹ̀ wá fàdọ́rùn tó fẹ́ para ẹ̀ ni ó fẹ́ gún ẹ lọ́bẹ̀ lọ́rùn ni. Láti nǹkan tó ń ṣe é sí mi
nǹkan tó pàtì tó ń là sí mi kí ni ló kọ́kọ́ là Tóbi ní Big Brother Naija. ta ló ń jẹ́ Tóbi. Tóbi mo tẹ̀ ní kí n náà ṣe nǹkan tó ṣe. àwọn example burúkú ló máa ń ṣe I'm sure ẹ mọ burúkú ní Tóbi ẹ máa jẹ́. anyway kí ló ń ṣe ẹ náà. tètè nǹkan kí ni mò ń ṣe ní báyìí ṣé mi nìkan ni mo wà bí báyìí. gbé ẹgbẹ́ kan sá o. You're right. I'm so how are? Sir. Okay. Ben, sir. Very fine, sir. Excuse me, auntie. My own can sorry. Oh, okay, sir. All right. Mayowa. Now, ọmọ yìí táwa mo ti ń ṣàkíyèsí fún bí ọjọ́ mẹ́ta mẹ́rin kan pé inú ilé ìlú rẹ̀ pé òun sùn tó ń jí tí bá lọ tí bá dé mo máa ń bá ní all the time kí ló ń ṣẹlẹ̀ gangan. Daddy, èmi àti táwọn ti agree pé a fẹ́ fẹ́ra wa so mo dẹ̀ wò pé a ní láti understand ara wa kó tó di pé a marry ọmọ yìí ní kó wà lọ́dọ̀ mi fúngbà díẹ̀ ká fi study ara wa. Oúnjẹ bíi lọ tó ń study kẹfì understand ara yín tí ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí papọ̀ náà ni àbí. Àwọn àpọ̀jù jọ ń sùn ní yàrá kan náà but kò sí nǹkan kan láàrin wa. Okay, now I will go back to that. Sorry, ó ti dàgbà o lóòótọ́ you are a big boy wò dúró ẹ ikùn ẹ̀ gan ju tèmi lọ tó bá jẹ́ ẹni wò dúró ẹ ò bò mí mọ́lẹ̀ ikùn ẹ̀ gan ju tèmi lọ. Ọlá yín ni Daddy. Ọlá yín ni sá. Oúnjẹ ìyá ẹ̀ tó ń jẹ ní àwọn. No, seriously Mayowa mo fẹ́ fẹ́ ọmọ yìí ní àbúkọ ń bá. Mo fẹ́ fẹ́ láìpù mi ní pé wà á ṣùgbọ́n ká tó bá fẹ́ ṣe yẹn màá wá dìde màá wá tọ̀ àwọn tó ní lọ pé tó ìwọ́rí òdòdó kan lágbàlá wọn tó fẹ́ ká wọ́n ṣe ń ṣe ilẹ̀ adúláwọ̀ nìyẹn pàápàá jùlọ ilẹ̀ abínibí wa ilẹ̀ Oòduà ó kọ́ lè máa tó ń bí ọmọ lọ́mọ ó gbé sínú ilé òun practice marriage olóhùn study ẹ̀ ilé ò kì í ṣe school o ò kàwé kankan o yọ fá ọmọ lọ́mọ ni mi ò dẹ̀ ní gbarú ẹ̀ lákàtà mi under this roof. Àbọ̀dé Johnson ni Daddy kò sí nǹkan kan láàrin wa á ṣe nǹkan kan. kò tilẹ̀ ṣe nǹkan kan ẹ bá ṣe náà ṣó máa jẹ́wọ́ ni nǹkan tó ń ṣe nìyẹn sórí mi ò ní lajú mi lẹ́kì tálùbọ̀ kó wọ̀ Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa mi ò lè sáré kiri o ok dìde báyìí kò jẹ́ kó mọ̀ pé o fẹ́ lọ mọ̀ òun òbí ẹ̀ kò lè jẹ́ kí n mọ̀ àbọ̀ bẹ̀ ok that is how it should be mi ò fẹ́ màmá ẹ̀ kí mi ò ṣí skẹ́ẹ̀tì ìyá ẹ̀ wò àti tá a márì èyí tí dọ́dọ̀kúdọ̀ wò tá a bá sọ wá ní ìgbà tiwa nìyẹn ìgbà tí ń yàtọ̀. Àpọ̀jù Johnson ni Daddy. ẹ kàn ń sùn ni orin nìkan ni just orin. Hey guys, mi ò ní parọ́ fún yín. Èmi support nǹkan tí Daddy ṣe. Yeah, because ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n tẹ̀lé. Àkíkà. Nítorí ó lòdì sí òfin Ọlọ́run kí èèyàn kàn gbé obìnrin tí ò tí ì san owó orí ẹ̀ sínú ilé ẹ̀ lábẹ́ òrùlé ẹ̀ kó lè jọ máa gbé. It's totally wrong. Yes. Ó ti Daddy ní ká ṣe yẹn èmi mo fi pé it's the right thing for you to do. Man. Okay, mo to ṣẹlẹ̀. Sherry at this point, èmi ní that is why àwọn kankan. Sherry nǹkan tí Daddy sọ technically he is right. Yes. Tí Popsi bá sọ fún ẹ pé o ní láti ṣe nǹkan kan pẹ̀lú gẹ̀ẹ́ bóyá introduction ni àbí wedding kó tó gbé sílé Popsi right. Bẹ́ẹ̀ kò tọ́ sí wọ lẹ́nu Umar. Àbí Umar tèmi àti ẹ mọ̀ kọ́ rè ni. Okay, kó má dàbí pé mo exaggerate. Bella tó gbé ní Miyaki. How many months ló fi sùn ọdún ẹ̀? Oṣù mẹ́ta. 6 months! Ló fi sùn ọdún ẹ̀. Ọdún mú bọ́mọ yẹn ṣe kọ́kọ́ mú tí ọmọ size pint ẹ̀ ọdún
Mo ẹ̀gbẹ́ ni now. Ṣebí mo. Please don't go. Don't go there. Don't go there. Don't go there. You are a married man now. So need that man sorry. Okay, sọ pé married man to be. I'm a sọ lọ́jọ́ mi. Báwo la ṣe fẹ́ plan wedding ẹ̀? Because ó yẹ kó mọ̀ kó ní àwọn èèyàn lára o. Ṣó ti ẹ̀rí nǹkan tèmi fẹ́ ṣe lọ́jọ́ yẹn, man, it's gonna be very very bad. Ìgbà tí pé yóò bá bàbá tán lè rí ìdí ẹ̀dí ṣe kan rí. Ṣé wedding ló máa ń kọ́kọ́ ṣe ni? A máa kọ́kọ́ ṣe introduction. Àti introduction àti wedding ìkíkí tí ò bá jẹ́ ń bẹ̀ a gbọ́dọ̀ pariwo. Sori lápọ̀dọ̀ tèmi gan mo fẹ́ ná máa gbọ́ farabalẹ̀. Sori àti introduction tó mọ̀ sọ àti wedding a lè ṣe lọ́jọ́ kan náà kò lè. Bàdí mi kò possible. Báwo ni kò possible? Kò possible because introduction ló máa ń ṣíwájú wedding. Ọjọ́ yẹn ló máa ń fún wa ní date wedding. Ó ti mọ process. Àti introduction àti wedding àwọn aṣàfẹ́fà tó ló ní iye tí mo fẹ́ ná lọ́jọ́ yẹn. Èmi ò ní pariwo torí wọ́n ní àgbà tó lómi nínú òkè pariwo. Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ní burúkú owó tí mo fẹ́ ná. Wọ́n tún bẹ̀rẹ̀. Bọ̀bọ̀ ẹ̀ má bẹ̀rẹ̀ sí. Whiskey, small doggy, Davido. Ṣé notice pé gbòòrò wà dry season? Now, ó yẹ ká ti rí party tá máa lọ. Àwọn tó fẹ́ ṣòkú, àwọn tó fẹ́ ṣèkó mọ́, àwọn tó fẹ́ ṣe birthday. Rí pósítà kan wọ́n gbòòrò. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi. Ṣé o mọ nǹkan tó ń bí mi nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Pa àwọn aládùúgbò yìí wọ́n ṣe party kankan mọ́. Kò sí kómọ, kò sí òkú, kò sí birthday. Ṣé bá ṣe máa wò lélẹ̀ ebi máa pàlú ẹ̀ kú o? Bẹ́ẹ̀ni. Ebi máa pa mí kú o. Mo lè fẹ́ràn oúnjẹ o. Ẹ tiẹ̀ mọ nǹkan tí èmi ń rò. Ó dà pé torí tiwa ni àwọn ará àdúgbò ṣe ṣe ìnáwó mọ́ o. Ṣé ó dìgbà tá a bá wá ṣẹ̀ṣẹ̀ wọ mọ́tò lọ Ẹdẹ, Òṣogbo, Ìkìrun, Ọ̀yọ́ ká tó lè rẹ́nu gbé sí nǹkan? Small doctor, kí ló dá lè wọ mọ́tò lọ? Ní wọ́n pàdé pé a máa wà géènì ní àníwà shortage. Adẹ̀ tó máa wà plenty money on come back. Tó bá jẹ́ ká sàfà àbó Òṣogbo ẹja máa lọ. Èmi ní àìdíà o. Ẹ̀ẹ́dí agbọ̀n. Bóyá ká sọ̀rọ̀ àdí nǹkan mí sí gbòòrò. Ká máa wọlé pàwọn arúgbó wọn lóru. Àbíkẹ́ aláboyún tàbárí tó ń bọ̀ tó yẹ kún bọ̀bọ̀. Kàkà tó fagún fún fáì. Bóyá bímọ wọ́n lè ṣèkó mọ. Wo ó ti yé mi, ìmọ̀ràn tí ọ̀dàlẹ̀ mi ò ní gbà. Màá rí ilé tànà. Èmi ń bọ̀ ń fẹ́ rí. Lóòótọ́ ni o. Màá rí ẹ o. Whiskey. Ṣé o mọ̀ pé nǹkan tó sọ yìí? Ṣé o mọ̀ pé nǹkan tó sọ yìí? Bí ò dá o. Wọ́n mọ̀ pé tó bá pààyàn, wọ́n á pọ̀ náà ni o. Èmi ò ní bá yín dá sí yẹn o. Òru la máa ṣe. Ẹ̀jẹ̀ ní sùkúrù. Ẹ̀yin méjèèjì máa ṣe. Máyọ̀wá. Sure. Sori a lè máa bára wa rìn ká má bára wa sọ èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. And with the look of things, èmi ò fẹ́ ká finá sórí òrùlé sùn. In what way? Ọ̀dà fún. O má jẹ́ kí n parọ́ tán ẹ̀. Èmi àti ọ̀rẹ́ a sọ̀rọ̀ o. We discussed extensively. Kí ló ló ṣẹlẹ̀? O má jẹ́ kí n parọ́ tán ẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi inú mi ò dún dẹ̀ jẹ́ kó yé mi pé òun ò ní wá sí wedding náà. Ṣé yẹn ló wá ń ka ẹ lára ni ọ̀rẹ́ wo? Wọ́n tó bá níwá kó má wá jà rẹ̀. Má máa sọ̀rọ̀ báyẹn kó dáná ọ̀hún. Ẹni tá à ń sọ̀rọ̀ ìyá àbúrò ẹni. Bó ṣe bá mi sọ̀rọ̀ ó jẹ́ kó yé mi pé nínú ilé yẹn kò séèyàn tó like òun. There we go. Ó ní dájú ò like òun. Mọ́mí ò like òun. Ìwọ tó tún jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó yẹ kó show love sí. Ó ní ò like òun. Pẹ̀lú ọ̀rọ̀ tó mú yẹn sọ fún mi, ó ní point o. Tó bá wá sí wedding yẹn tẹ lọ fún ní public disgrace ńkọ́. Sure, kò ní point. Ọ̀rẹ́ kò máa ń ó kàn fẹ́ dá yàrá ẹ̀ sọ́tọ̀ nínú family yẹn ni. Kò fẹ́ follow heritage tó wà nínú family yẹn. Ó kàn fẹ́ máa dá pé gbogbo à ń lọ báyìí, òun lọ báyìí. Pé kóun kàn máa dá dúró. Bẹ́ẹ̀ náà ló ń lo fìlà kan lóhun one man squad. Like pé òun ò ní nǹkan kan bá a ṣe nínú ilé yẹn. Mo dẹ̀ máa ń try láti ṣàlàyé fún pé mommy love ẹ̀ gan, daddy love ẹ̀ gan, but ó kàn choose láti yàrá ọmọ tó fẹ́ yà fúnra rẹ̀. Tó bá máa wà kó máa wà jáde. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìwọ náà mọ̀ pé two wrongs will never make a right. You know that. You know that. Kò lè sọ fẹ́yàn pé love ẹ̀ kẹ́ má show ẹ̀. In what way? You have to show this guy. Ẹ jẹ́ kó mọ̀ pé nífẹ̀ẹ́. Gradually lèèyàn máa ń change, ó máa change.
Mi ò like ọ̀rọ̀ tó ń sọ, má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. You of all people, wọ́n kọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí kó dá now. All right. Èmi advice tèmi máa fún ẹni pé kó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò. Mo dẹ̀ mọ̀ pé ó máa change. Kò séyàn tí ó kì í change now. Ìyẹn máa gbọ́. Ó máa change. Bọ̀bọ̀ yẹn. Ṣé bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ rẹ̀, ṣé wọ́n náà change ni? Okay, mo ti gbọ́. I just want you to make peace with your brother. Okay, mo ti gbọ́. Màá bá mọ́mí àti dáàdì sọ̀rọ̀, màá pè wọ́n, màá dẹ̀ pò òun náà ajíjọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé wọ́n aṣọ mi ni? Mo aṣọ ẹ̀. Better, nǹkan tí mo fẹ́ nìyẹn. All right, bọ̀. Jẹ́ ká fi ọ̀rẹ́ sílẹ̀, jẹ́ ká sọ̀rọ̀ títí wa pàdé tó pàdé. Wọ́n ṣe pàtí níbí ni o. Rárá, wọ́n jó ń bí báyìí ni. Kí ti yín? Àti ẹ má bínú ẹjọ́ ṣé talent tó ń ṣe pàtí gangan. Kí ti yín? Kí ti yín pẹ̀lú ẹni tó ń ṣe pàtí? Ta ló ń ṣe pàtí ẹjọ́ ẹ má bínú mo fọlọ́ bẹ̀ yẹn. Bọ́dà Dàpọ̀ ló ń ṣe pàtí. Bọ́dà Dàpọ̀ ló ń ṣe pàtí. Kí ló dé? Ẹ wo ṣe fẹ́ gbọ́ gbogbo àwọn tá a pè síbí báyìí a kùwé pé wọ́n ni tẹ́ ẹ bá ti ní invitation card lọ́wọ́ ẹ ní wọlé o ẹ ní wọlé o. Ó yẹ máa kó bọ́lẹ̀. Tẹ́ ẹ bá bí mi tí n bá ṣe kọ́mọ̀dà fún mi. Ṣé bẹ́ẹ̀ mọ lẹ́nu mi èmi mo sì mọ tí ń gbé náà. Ó ní tí mò ń bá sọ̀rọ̀ ní tẹ́ ẹ béèrè tí n bá ti ṣe kí n sáná ní. Ẹ má ṣe kí sẹ́. Kí mọ́tò mẹ́ta pè mí nìkan. Kò tó yẹn. Ẹ béèrè báyìí má ṣe ní ìsinmi. Ẹ má ṣe pé mo sá. Mo fẹ́ kẹ́ ẹ fọtílẹ̀ bẹ́ẹ̀ ni ọtí mímu. Tèmi máa ká o, ayé mi má bàjẹ́ o, kí n fọtí ilẹ̀, kí n má mutí mọ́. Owó ni ń dànù yí o, owó má dànù ayé mi o. Muliku, àmọ̀dáràn kí n má mutí mọ́. Bẹ́ẹ̀ni kí n má mutí mọ́. Mo kàn ti fẹ́ bèèrè lọ́wọ́ iná ni. Nǹkan ti ṣe mí, o, mo fi kan ṣera mi o. Kí n má mutí mọ́. Mo ti fẹ́ kú. Alẹ́ lè kú sẹ́yìn. Ẹgbà mi, Muliku. Ọlọ́run mà ní jẹ́ kémi orí ogun ẹ̀kún tèmi. Kí ló dé? Mo dé lẹ́ẹ̀kan mo bọ́ ọ nínú ilé. Orí ẹ̀kún mo bọ́. Mo kọjá wọlé lọ. Mo lọ ṣe gbogbo tí mo fẹ́ ṣe. Ó sì tún wà lórí ẹ̀kún yìí. Èmi ò fi gbogbo ara kọ́ bí ara sí ẹ̀. N kò jẹ́ pé ńgbà míì tó o bá ti mọ tí òṣì rẹ yó bí ẹkún báyìí ni mo ṣe gbére ọmọ sunkún ni. Kí ló mú ọ? Ọ̀tán. Ìwé ló tọ́ fún. Ọ̀tán. Kí ni? Mo joyè. Mo jiyọ̀. Mo ń gbọ́. Ọkùnrin kan ló wálé. Ló bá fi búrẹ́dì kó mi lómi ọbẹ̀. Èmi náà wá gọ̀. Búrẹ́dì. Ṣé Sangoros ni àbí wọ́n ṣe bẹ̀? Ṣàwàdà. Kí ló wá mọ́? Ṣàgbọ́n tó ṣe oúnjẹ má gbowó oṣù fẹ́ mi. Ṣé mo ṣàwàdà báyìí? Mo sọ tó bá fẹ́ sọ. Mo joyè. Mo jiyọ̀ gbẹnu sọ̀rọ̀ gbẹnu ẹ̀rù. Sọ tó sọ. Níwọ̀ èṣù ìwọ ń sunkún. Níwọ̀ fúnra rẹ̀ èṣù. Níwọ̀ tó wà lórí ìta tó ń dẹ́rù bara rẹ̀. Mo joyè. Kí ló mú ọ? Ọkùnrin tí ọmọ rẹ̀ ló ń fẹ́ tà wá. Òun ló wálé yìí. Kí ló ṣẹlẹ̀? Ó wálé? Ṣé ò bá yà? Ó ní kí n má mutí mọ́. Pé kí mi ò má mu ọtí mọ́. Lọ́ba tán. Sódà. Olùbáwò náà lọ. Kò wá bá ọjà. Ó lọ sọ. Àṣé òpònú ni ọ́. Aṣọ oríire ò pé. Àṣé inú rẹ̀ bu òróòrùn sá. Sórí pé olórí ibú ló wọ ọmọkùnrin ṣá. Àṣọ oríire ò pé. Àṣé inú rẹ̀ bu òróòrùn sá.
alápọ̀dà ni ọ́ kíni wò èmi tí mò ń bá sọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ ló ń wò ṣé ládùúrú ẹ̀sìn tó fojú àwọn ará bí òun rí wọ́n wọnú ilé ìwá ó tún wá bí ọ́ wípé dákun o mọ́ mutí mọ́ o ìyẹn ní bàbá rẹ̀. kémi ò mọ́ mutí mọ́ mo ti hàn lé mọ́. ẹni ìbí ni ọ́ òpònú ni ọ́. sọ ọdẹ wọn sí mi ni. èmi ṣé mi mọ̀ pé èèyàn ń bọ̀ ń bí ṣé torí ẹ̀ ló ṣe ń sunkún. àìmọye ìgbà kan lèmi náà ti bọ́ ọ sọ tọmọ rẹ náà bọ́ ọ sọ pé kò mọ́ mutí mọ́. ọ̀dà wo ní sùúrù jẹ́rìí bọ́ gbé bọ́kẹ́ẹ̀tì wa ó wàá sùn tí ó kù ó sunkún para rẹ ni bẹ́ẹ̀ mo sọ fún un. ká ló bá mọ̀ ní kò máa ní ṣàdéhùn yóò ó bá rí ní kò dẹ̀ mọ́ ohun tó lè ṣe é sí ni o. ẹ wo àwọn ọ̀rẹ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta táwọn ọ̀rẹ́ mi kan rí mi wọ́n ní pé mo ti sanra o mo ní kódà wọ́n ní mo ti yọkọ̀ ẹgbọ́n mo yọkọ̀ mi ò tí ì jẹun mi ò bá tí ì jẹ kankan ṣé wo mọ̀ pé pé ẹ yọ ni. èèyàn kí ẹ̀jẹ̀ níyọkùn kó yọ̀ ní kó yọ parí ẹ̀rọ lọ́wọ́ alẹ́ bàǹtàbàǹtà yìí wọ́n lọ pé kó má yọkùn kó má yọ ni. tọ́kí àti pọ̀mọ́. bíbí kè máa sọ fáwọn ẹbí mi pé bàbá tí mò ń bá rìn ọmọ ní kí n má tẹ̀lé mọ́ pé wẹ̀ ò dáa mo ní láyéláyé ibẹ̀ ni máa kú sí adùnbámi máa tó yìí. Ọlọ́run. wo ọmọ àti sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ òótọ́ ó dàbí sọkúsọ fún mi òótọ́ ló sọ Ọlọ́run. bàbá wọ iwájú náà kó àbètì rẹ tiẹ̀ iwájú ní mọ̀mọ́lẹ̀ bàbá wọ wàhálà ẹ̀ bàbá wọ níwàlẹ̀ bàbá wọ wàhálà ẹ̀ níjàbọ̀ ṣé a máa kọ́ níbàjẹ́ fún yín o bàbá ìbìtẹ́ bàbá wàhálà ẹ̀ iwájú náà kó àbètì rẹ tiẹ̀ iwájú ní mọ̀mọ́lẹ̀ ó ṣe ọdún. ẹ̀rọ làwọn sábọ̀ yìí o àti pọ̀ mọ́ wá ayé là ń jẹ ọmọ bá kọ́ ní màá tó ìpínlẹ̀ ẹ̀dọ́ ẹ̀. àwọn tí ò sí bí wọn lè mo bá ẹ yọ ọ̀rẹ́ mi mo bá ẹ yọ mo dúpẹ́ o. àṣẹ o ẹ̀yin náà jẹ́ni tó mọ̀ọ́rẹ́ ni orí ló dúró fágbọ̀n mọ́ mi àjọ wà fúnra wa. ló bá tiẹ̀ yá wàá ní rí dàda ò dá. ẹ wo dàda àbí dàda ò dá dàda ló mọ̀ fún rẹ̀ èyí tẹ́mi mọ̀ ni pé bàbá tiwa bàbá dáadáa ni ohun tó bá rẹ níbọdì ló lè fẹnu wọn sọ. wọ́n ti gbàgbé pé ọmọ aláì ẹ máa pín ọ nígbèrágà ọmọ orin yẹn mímọ kọ bàbá yóò kọ dáadáa mi. mo máa ń kọrin o ẹbí wọn tilẹ̀ jẹ́ kó máa sọ lọ orin yìí ni o ẹ máa kọ lọ. ìyá ọlọ́run kọ́mọ̀ ń wò ní àbí wọ́n kí ìyá bàbá ọlọ́mọ ni kí ló dé ọ̀bọ̀jú agbólẹ̀ àwọn èèyàn ó gbowó tó yẹ kí wọ́n ná wọ́n lọ rè ná ń bò mí kí ó dé. ní ojú àgbọn wa báyìí òjò tún lọ rà rọ gbogbo èèyàn ti dìde tó ti mọ owó èmi mọ fọ́tò yàfọ́ mọ mi bí wọ́n sì kó mọ lẹ́kọ̀ọ́ títí nǹkan tí ó ṣẹlẹ̀ nílé kó gbà mí. ọlọ́run fẹ́ tọ̀ ládùúgbò yín nù ẹ jẹ́ kí bàbá gọ́ọ̀dù ọ̀tọ̀ òjò dású sádùúgbò àbẹ́ ẹ̀rọ náà òjò sì wàásù ní àyín o. olùkú òjò sùn kò sí òjò sùn bí ọwà yìí àwọn oṣù lójú àgbo wa èmi sì ti mọ pọ́jọ́ tó sùn yìí olùkú kì í sójú àtọ̀dọ̀ ọlọ́run èmi mọ̀ pọ̀wọ́ rẹ ló ti wá. èmi Múlíkù SAMONWATI èmi lòjò tó sún tó fẹ́ rọ̀ ládùúgbò yín bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìwọ ẹni tó bá dín kúkú lásán báyìí tó bá ní kó sà ó gbà òun náà ṣe tán tí ọgbọ́n ọmọ langidi jó ìwọ ẹgbẹ̀rún súnà bẹ́ẹ̀ ẹgbẹ̀rún ẹ rò pé mi ọ̀gbọ́n ni màálù lẹ́mọ̀ ta. bàbá màálù wọn pààyàn ní kéméjì ọlẹ́yìn. bẹ́ẹ̀ tó gbọ́ ẹ wá lọ rè kó tọ́kí àbáwọn wòrà dáadáa wá fún ọmọ ẹ pàtì àbí màdàmú ṣe é. ẹ wá lọ rè kó wa pàtì wà yìí wọ́n mẹ́nẹ̀jì rẹ̀ ní o. ẹ jẹ́ kí n bójú kejì ìyá mi náà tàbá bá àti ẹ̀jẹ̀mọ́. gbogbo tó o sì béèrè fún gbogbo ẹ̀ mo fún ọ o. gbogbo ẹ̀ kọ́ fún mi o bó bá fẹ́ fún mi ní gbogbo ẹ̀ báyìí bí mo ṣe ń bọ́ ọ sọ̀rọ̀ yìí tó o fẹ́ kójú ọ̀dà ìnáwó yín rú ọ lọ rè gbé ẹran kúlà kan lẹ́ran tó dáa
ọlọ́run gbé wá kí n tún lọ gbẹ́ran wá mo ti gbọ́. tẹ́ ẹ bá ti á gbẹ́ran dé ẹ mọ̀ ṣe náà. Davido rè Wizkid rè síbẹ̀ dọ́kítà rè bí wọ́n bá jẹ ẹran gidi kẹ́ jáná jẹ àgbàrá òjò ni ó gbé gbogbo lè. bàbá fọmọ wọn sí. àjẹ àgbàrá òjò ọgbọmọ ẹ lọ gbọmọ ẹ lọ́jọ́ àgbà. ṣé yóò mọ̀ pé agbẹ̀rẹ̀ ó yàtọ̀ sí tọ́kí àti pọ̀. bàbá òun fún arúgbó báyìí jẹ àwa ọmọ gidi. mo ti ń bínú. mo ti ń bínú. ẹran súná. ní àdúgbò yìí kò sí bí wọn ò ti mọ̀. ẹ wọ ẹ ṣe kí ẹ lọ wo ẹ lọ o. òjò onírọ̀ tẹ bá ti gbẹ́rẹ̀ wá. ẹgbẹ́rún dé o. bàbá kò ní bàjẹ́ fún ẹ. ìlànà ìmọ̀ sí títí ayé o. bàbá kò ní bàjẹ́. bàbá tí n bá ṣe mistake rí ibi tó ti ṣe pàtí tó hàn pé màá lọ bẹ̀ máa kọ̀ ọ́. bí wọ́n èèyàn ṣe náwó kò ní pè sùn èṣù ọ̀nà ọbẹ̀ fún rẹ̀. agbègbè èmi tí mo sùn lé tí mo ń bára Múlíkù SAMONWATI. Wálé kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. kò yé mi náà kò yé mi mo kàn ń pọ́n dáadáa kiri ni. mami ló fa nǹkan tó ṣẹlẹ̀ mú sọ wọn pé mami o ẹ jẹ́ kí n ṣe kó mi lẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ o ṣé màá ṣẹ̀ṣẹ̀ lọ́mọ sáré gbà á olùbáyìí ni. bọ̀ eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ màmí o kí ni solution ta fẹ́ ṣe sí gangan. òjò ló ti ṣú yìí báyìí òjò ló ti ṣú mi mọ́ mi mọ́ nǹkan tí mo lè ṣe báyìí ebi bóyá ká kúkú lọ gba hall. mami ṣe ni ṣe tí nìkan tẹ̀ dá sílẹ̀ mo ní ẹ jẹ́ kí n gba hall jẹ́ jẹ́ kí n fi ṣekú mọ́ mi ẹni kò sí wàhálà òjò ló rẹ̀ ròyìn o. ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ Ọmọlúkú yìí mọ̀ sọ̀rọ̀ họ́ọ̀lù mọ̀ sẹ̀náwó lè wọ rẹ̀ ó sì mọ̀ wo mo ti lọ rí gbogbo tó lòun fẹ́ ni mo fún nígbà mo sì ti rí tójó rẹ̀ róbẹ̀ tójó sú ni mo ti sáré lọ́ba níyàn màálù tó yọké òun la pa wọ́n ti ní káwọn ọmọ òun kan wá wò ìgbà tẹ́mi ó sì gbóúnjẹ ránṣẹ́ ni mo bá kó tọ́kí ó ní wọ́n fẹ́ràn súná sí. Mama mi, who is Moliku? Ọmọ Moliku ládùúgbò. Ẹni tó fẹ́ yẹn gangan ó lè bí ká wá ṣe fún ó ní máa ṣe fún. Bọ́ nísìnyí mọ́mì ẹ bá sọ̀rọ̀ kó má ṣe báyìí náà. Ẹ wo lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí èèyàn ṣe fàájì lóko ọjọ́ fi àpilẹ̀ ìsí ẹ̀rọ. Ǹjẹ́ mi ń wò ni pé ọjọ́ ń re bí àná oorun náà ń re bí àtiwọ̀ fàájì tá a ṣe náà tó àjẹmú àtúnyìnbọn ẹ̀dì kí ló kù tá a fẹ́ kọ́ lọ́hùn ó sì. Ẹ jẹ́ apalẹ̀ kú làmọ̀ káwa náà mọ̀ relé ká kúrò lọ́fíìsì. Èmi á bu ọbẹ̀ lọ́lé o. Bùbẹ̀ ṣé wọ́n ní ọmọ bùbẹ̀ ni? Ẹ má jàjẹ bẹ́ẹ̀ o. Ẹ wo èmi ò tí ì ṣọwọ́ mo rò pé ẹni kọ́ lọ kẹ́ran wá ni. Àwọn owó eku ọ̀jẹ̀ ọwọ́ rẹ lásán. Ṣé ẹ̀sẹ̀ gbọ́ padà fọwọ́ ìnura? Ẹ wò bàbá ó dà pé ẹ jẹ́ káwọn ará bímọ ó dà pé yín gan ẹ jẹ́ kán rí sí ọwọ́ yín ìṣẹ́jú márùn lẹ fún wọn ṣé kọ̀yẹ̀kan ti gbẹ̀ràn màálù débi ká ti máa jẹran lọ. Ẹ jẹ́ àmọ́ relé gbẹ̀ràn bá ti adọ́dọ̀ mi màá kọ́ńtàsì gbogbo yín kọ̀ọ̀kan ẹ sì wọlé. Òkìkí ẹ̀ ti kàn káàkiri gbogbo ògbóró pẹ̀lú òṣì ìranù tó ń ṣe káàkiri yẹn àmọ́ eléyìí ló máa fi ṣí àṣẹ mọ́. Wálé bàbá eléyìí burú ọkọ̀ jẹ́ tẹ̀yìn lè yàdá sí dàpọ̀ yí á máa bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ láàmú omi ìyá Wálé ebi wọ ìyá rẹ̀ ṣebí lílẹ̀ tíjọ́ ń bọ̀ kí ló dé tó o bá aṣọ gbogbo tó ń bá aṣọ ìnílé kọ́ tó kú. Kò yé ni mo ti bá aṣọ àmọ́ kò tí ì yé ni. Èèyàn má dà àdá aláàmù àdá ajárí ọmú lọ́wọ́ akámọ́ sọ́mọ̀ pé lè fẹ́ bẹ́ẹ̀ lórí bó ti wà inú ń bí. Inú bíbí olóògùn ń bínú ni o. Wọ́n máa jẹ́wọ́ fún ẹ pé ọmọ ìgboro ni mí. Lọ́dẹ̀ ìdùgbò gbogbo là bóṣù àwo ẹnìkan bóṣù àwo ní dùbúlẹ̀. Ọmọ ìgboro inú ń bí ọmọkùnrin o bọ́ọ̀ ti wà yìí àwọn onílù ọ̀padà fi ọ́ lùlù gbẹ̀yìn ni. Àwọn ọmọ pé dúró bẹ̀. Ó dáyọ̀ mọ̀ rárá. Bàbá Wálé Màmá Wálé tàbí lòdì ó ti gọ̀fà. Ẹ má jọ sá yẹ kú. Ọmọ ẹ ti kú. Ilé ìfowópamọ́ wà ní ọmọ bàbá ṣeré. Ọmọ bàbá nítorí kò máa gbọ́dọ̀ tọ̀ o. Múlíkù torí Ọlọ́run kí ló tún fẹ́ gbà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ṣọ́lọ́run ni ẹnì láti àná tó ti ní kọ́mọ ọlọ́mọ gan pa sójú kan náà pẹ̀lú àdá lọ́wọ́ tí ò kúrò ń bẹ̀ ọkọ̀ olóòní gbọ́ gbogbo àwọn ẹbí ọmọkùnrin ti wáwọ́ bẹ́ẹ̀ olóòní gbà
gbogbo ará àdúgbò náà tún ti kóra wọn débí títí kan àwọn arúgbó àdúgbò ọkọ̀ ọlọ́run nígbà bẹ́ẹ̀ ló ń paná ojú kan ló ń dì kan torí ọlọ́ ìka máa ní ìwọ ọkùnrin burúkú yìí ń bò mo ti rìnà pàdé ẹ̀ kan náà. ẹ̀sán bó ṣe yín àwọn ọmọ ogun tó yẹ ká ṣe ẹ̀sán tó ṣe yín àwọn ọmọ ogun tó yẹ ká ṣe èyí dẹ̀ ti ń wí ọ́ látẹ̀yìn ọ̀hún níṣẹ́ làbí gbé bọ̀rọ̀. ó ní bọ́nú ẹ̀ ìwọ ọ̀ka burúkú yìí bẹ́ẹ̀ kẹ́ ìwọ sì bímọ tiẹ̀ ṣó o gbàdúrà kan ṣe ọmọ tiẹ̀ báyìí ìwọ yóò ń ṣe àbíamọ àbíagbà ni ẹ wo mi ṣó nígbà tí ìbínú ọlọ́run bá délé ọ lórí kò sẹ́ni tí ó gbà ọ́ lẹ̀ bẹ́ẹ̀ ni gbàgbàgbà ẹnu ẹ̀ tó yanu. ìbínú ọlọ́run lémi lórí èmi Múlíkù Sàmọ̀nwátì sọ àmọ́ òtúmọ̀ ọkọ̀ tí mò ń jẹ́ ọba orí ilẹ̀ ní mi káńdọ́ fẹ́ bínú sí mi ọmọ lòun ọbẹ̀ lórí mo sì sá fún ó ní òjé ń dé ọ́fíìsì látàwọn. ó yóò ti bẹ́ẹ̀ fẹ́ kú. ẹ rọra o. ẹ jọ bàbá Múlíkù làbí mi. èmi náà mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹyẹ méjì jẹ́ díẹ̀ Múlíkù Sàmọ̀nwátì rè. ó dàbẹ̀ afẹ́rin ní àgọ́ wa ni. àgọ́ òwòye àbí àgọ́ bàràsì. àwọn ọ̀gá wa fẹ́ rí ní police station. tọ́lọ́pàá ló ń pè lágọ̀ọ́ bọ́ọ̀tì lágọ̀ọ́ èmi rò pa àgọ́ òdo àbí ìyá ọlọ́mọ ọtí kókó ọmọ rẹ lọ tẹ̀sán ni. wọ́n di ilé rẹ̀ jọ wọn ráàyè ẹjọ́ dìde wọ́n fẹ́ yọ tẹ̀sán dìde ìfọ̀ tẹ̀sán. bàbá ẹjọ́ yìí ti ń pọ̀ jù lásìkò ẹ̀yà jẹ́ ká máa lọ. ẹ̀mọ náà lásìkò àmọ́ ọlọ́pàá kò sí táìmù o gbogbo bàbá mi lébù kan ṣiṣẹ́ ìyanu. ọlọ́pàá ẹwọ àgbàntara mi sẹ́mi lọ fẹ́ mú àbọ̀tí ọwọ́ mi. ẹ̀yin gangan la fẹ́ wà bọ̀. sì jẹ́ ń bọ́ sílẹ̀. amúnimẹ́yìn ó yẹ yíyá tẹ̀lé mọ́ náà dáràn wọ́n máa ń lọ mọ̀ rẹ̀. wọ́n ní o ká lọ. ọlọ́pàá ṣiṣẹ́ yìí. ẹ rọra tì í. àwọn tó jù àwọn ẹ rọra tì í. mo wá dáràn ọ̀rọ̀ rẹ o. ẹ gbà mí ṣe rí nǹkan báyìí. ọ̀rọ̀ rẹ tó ń dáràn lọ́rọ̀ ẹ o ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí o. ó ní nísìnyí gbogbo àwọn ọmọ lórí ibùtẹ́jọ́ ń kiri káàgbòrò àdúgbò àwọn dà ta ló wá gbẹ̀ nísìnyí ó ti kó bọ́rọ̀ ajé tèmi báyìí ta ni mo fẹ́ lọ pè nísìnyí olóbùkú lọmọkùnrin yóò ṣàjẹjẹ wà lọ́pọ̀ ìdarí o. àwọn Múlíkù ètò sí nǹkan ìjọba sí. ọ̀gá ọlọ́pàá ẹ dákun kí mo ṣe báyìí ẹjọ́ bẹ́rìbẹ́rì tí à ń rò fún yín lẹ fẹ́ máa dá yìí kí mo ṣe èmi àtàwọn sàbẹ́ mi ajókòó síbi tá a ti máa ń gba tẹ́gùn lọ́mọ rẹ̀ sí yàdádé ló gbé èmi ó kí n wo òkè kí n wọlẹ̀ àdà tó gbé òkè báyìí èmi kàn gbé dúró bẹ́ẹ̀ ó sì dúró nígbà tí ìṣòògùn simple arithmetic ni ẹ̀yin ọmọ mi ò ẹjọ́ máa lọ kọ́ máa bẹ̀ á lórí o làá bá sákùn mẹ́ asásà láfẹ́mi ara wa ni o dákun ṣé ń gbórí mi kalẹ̀ kọ́ máa rẹ̀ ọ̀bẹ ni. ọ̀gá ọlọ́pàá ẹ̀wọ̀ irọ́ ni Múlíkù ń pa o ìka ni ológun ká ní o oògùn ló fi ní kó gbèrò ọmọ mi bá gan pa mo mi ọmọ mi ò mi mo ti ti ọmọ mi ò tì n wo sùn sílẹ̀ fi mọ́ mo jókòó tì ní bóyá yóò ti ẹ̀sẹ̀ jú àbí yóò jókòó ọmọ mi gan pa ní o ìka ni ẹ mú dáadáa olófògùn mọ́ ọmọ mi fi gan pa o ẹ mú ẹ tì mọ́lé ẹbí aláwọ̀ ìjọba òmùnimọ́ọ̀gùn ni wọ́n ẹ mú Múlíkù ẹ mọ́ ògùn rẹ̀ mọ́ ẹ tì àwọn méjèèjì mọ́lé papọ̀ ẹ tì mọ́lé ẹ bá tọ́sọ̀ rẹ̀ rí i pé yóò jẹ́wọ́ ká ní. èmi ń bọ̀ ló ti rógùn. ẹ wo bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá ṣé kí n má parọ́ tán yìí èèyàn tí bàbá yìí ti ṣe fún lójú mi á ti téèyàn mẹ́jọ bàbá yìí ò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀ o bí mo ṣe gbáriwo ìyá yìí ta sáré jáde ládùúgbò adomi lọ́mọ lórí agbọ́gimọ́ atúpọ̀ wọn bàbá àgbàlagbà ládùúgbò ariwo tó ń pa fún wa ní pé ibi tó kù ti ṣẹ̀ wá òun ni ó fún ń pariwo mírìkù yìí náà ni ó ṣe òun ló jẹ́ kí n sọ pé ìyá police station ló lè yanjú ẹ wo ẹ bá wa bá bàbá yìí sọ̀rọ̀ kọ́ túlẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́pàá mú mi báyìí lẹ́nu kan ọ̀làbúrò ọlọ́run ọmọ rẹ ní àbí ó kọ burúkú pè é
ó sì rí inú mi ọwọ́ mi mọ̀ rí funfun èmi ó sì fẹ́ rán mi lẹ́wọ̀n ìwọ ìyá yìí tó jẹ́ pé ọmọ rẹ fúnra ló dé lọ́lọ́mọ ìgboro lòun òun ó jẹ́wọ́ ìgboro fún mi bóyá báwọn ọmọ ìgboro ṣe máa gan pàánù sọ́ọ̀mọ́ ni bóyá bí ẹ ṣe ń ṣe ń gbòòrò nu èmi ọmọ kí n tèmi bẹ́ẹ̀ báyìí ní sí wọ́n fẹ́ rán mi lẹ́wọ̀n ni o. Nínú ọ̀rọ̀ yín mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn Yorùbá sọ pé nǹkan tágbà fi ń jẹ̀kọ́ àbí ìwìlúwà mo fẹ́ kẹ́ bá mi dáríjì ọmọ yẹn torí ní ká bá ní ká lò ní tòfin òfin òmùnú torí ẹ̀ ṣàlọ́gbẹ́ ẹ̀ ṣàládà ọ̀ ẹ̀jẹ̀ búrẹ́ àwọn olùgbẹ́bẹ̀. ọmọ àgbà ni ọ́ rífi o wọn náà ní bùrẹ́ oúnjẹ àwọn ìyá mi nù ìbúrẹ́ dé o àwọn olùgbẹ̀bẹ̀ o báwo bàbá wo àwọn àti ìgbẹ̀bẹ̀ èmi mo ṣe èmi Múlíkù SAMONWATI ọmọ rẹ̀ yàdá tì mí lórí kíni ṣé fẹ́rẹ́ là ń bára wá ṣe àwa yàdá sí mi àdáàdí ògùn ká ní kọ̀bà mọ̀ ságbára Ọlọ́run tí mo gborúkọ Jésù nǹkan mẹ́ta péré mo lò mo ní ọlọ́mọ sóró lórúkọ àpéfá ìkà òmèsì lórúkọ àpéṣù ọ̀dàrà ẹ̀bì tìjà kú ìlú lẹ̀ lórúkọ tá a pa àwọn ìyá mi Jesus name I pray dúró lọ́ba dúró bí bẹ́ẹ̀ kọ́ orí mi ìbá ti kúrò lọ́rùn mi wọn bá pé Múlíkù nǹkan ti ṣàìsí ẹ̀wà agbẹjọ́ mi wá tẹ̀sán alẹ́ ní ẹjẹ́ rẹ̀ o òjò ìbárọ̀ ìbá pàgbìn yín àmọ́ gbìn yín jọ láàkàrà wọn àmọ́ báyìí sọ́gbọ̀ mi ọ̀tún náà wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ sọ ẹ̀kún kò wọ́n ṣe ìsìnmọ̀bìrì tẹ́ ti rí tán màálù tẹ́ pa náà ní ẹlọ́rẹ̀ wá wá ẹ wá ṣe yọ̀rọ̀ dáadáa tó bá ti rọ̀ ẹ̀pìn méjì ẹgbẹ́ kúlà kan wá fún wa àwọn bọ́ǹsì mi níbi tá a wà ẹgbẹ́ kúlà kejì fáwọn ọlọ́pàá káwọn náà tàtàlá kò jù bẹ́ẹ̀ lọ. àwọn Múlíkù sí nǹkan tẹ̀ fẹ́ ni. bẹ́ẹ̀ni. sẹ́yìn náà gbọ́ ẹ wò ó dìde ṣíṣe. ọmọ ẹ̀ yàdà sí i ọgọ́ ọlọ́pàá ẹ̀ ní ṣíṣe amúrọ̀bà níyìnbọn ni ó lè níyìnbọn ni kankan ní báyìí mo sọ bẹ́ẹ̀ Jesus name I pray. bàbá Múlíkù ẹ kà sí. ẹ máa ka mọ̀ ń gbọ́ àbí kí ni. bàbá Múlíkù ìyà kan ló jẹ mí orúkọ mi ni David Bada. Bada ìwọ làwọn mùsùlùmí máa fi kọrin wọ́n mọ̀ pé bàdà bàdà àmúdà bàdà bàdà àmúdà. kódà ẹ mọ̀ nǹkan tí mo wá rí ni wọn èmi ní block industry mi wà ní Ajánlé Kòkó ìgbà tí mo wá sọ fáwọn èèyàn àwọn náà sọ pé kí n wá bá yín láti bí ọ̀sẹ̀ kan báyìí kò sí ọjọ́ kan báyìí lójú rọ̀. ládùúgbò yìí. láti bí ọ̀sẹ̀ kan yẹn ní ọjọ́ Monday lọ́sẹ̀ tó kọjá 20 bags mo pọ̀ gbogbo ẹ̀ ló bàjẹ́ tá a yọ blọọkì kalẹ̀ báyìí òjò ló fọ́n gbogbo ẹ̀ dànù. ìwọ náà ń bẹ lẹ́sẹ̀ jí àrùn Ajánlé Kòkó lọ wà. ṣé àwọn ẹlẹ́sẹ̀ wà ládùúgbò. òjò ní dábẹ̀ bóṣù méjì jojúmọ́ ní ọmọ kan èmi mọ sọ bẹ́ẹ̀ Múlíkù SAMONWATI orí ìkẹta tí retí ìkẹrin èmi. bàbá Múlíkù ṣe ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ jà fi ọwọ́ àgbàlagbà àti ọwọ́ ilé torí pé mi ti wọlé wá bá yín nìsín. ẹwọ́ mi rèé funfun ní èmi ò bá yàn bá kankan. bàbá Múlíkù ẹ dákun. àwọn èèyàn ní ẹ wò pé mi ì ṣe èèyàn. ẹlẹ́ṣẹ̀ ó wà ládùúgbò wa èmi náà ń jẹ́ nínú ìyẹn ẹlẹ́ṣẹ̀. sọ́ọ́rí bí ìwọ ti wà ẹ̀ ọ̀sọ̀mọlúàbí ìwọ mọ̀ pé ẹnìkan ń bẹ níbì kan tí ń jẹ́ Múlíkù ó sì tọ̀ mí wá SAMONWATI. Imagine that. màá ṣe nǹkan fún wíwá tọ̀ wá ẹ̀ òjò ní rọ̀ oṣù mẹ́ta gbà bẹ́ẹ̀. bàbá Múlíkù ẹ dákun mú bẹ̀yìn torí Ọlọ́run bá ṣe bó ní tẹ́lẹ̀ àti yíyọ sọ nígbà bá lójú òní rọ̀ báwo ni nǹkan ọkọ tèmi ṣe máa yọ yín sókè ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá mo fọlọ́run bá bẹ̀yìn. bàbá Múlíkù ẹgbẹ́ láàyè tèmi dáadáa kò jọra wọn o kò jọra wọn rárá blọọkù tá à ń yọ òun làwọn èèyàn fi ń kọ́lé
ọrọ̀ ajé gidi ni o tí kò bá tójò bá bẹ̀rẹ̀ sí ní bójò ṣe ń rọ̀ lọ yìí ó dá mi lójú pé òjò yìí kì í ṣe jú lásán láti bí ọ̀sẹ̀ kan kí ló dé ẹ wo tí tójò bá ti ń rọ̀ kò sọ̀rọ̀ ajé àwọn ọmọ tèmi ò ní jẹun ọrọ̀ ajé ti ń bàjẹ́ àwọn kọ́sítọ́mà náà ń pè mí àwọn tó ti sanwó fún mi tó fẹ́ kó blọọkì ò gbẹ àti ẹ̀rí yọ rárá débi pé ó máa gbẹ. tẹ́ ẹ bá kọ́lé tán tẹ́ ń gbélé kí lẹ fẹ́ máa jẹ ṣé nǹkan tá a bá gbìn kọ́lé máa jẹ. ẹ máa ti ń ṣe màá yanjú ọ̀rọ̀ yìí kò ní dìjà. lọ́nà wo. ìwọ máa lọ rè dáko lọ́dọ̀ tiẹ̀ torí pé wọ́n fẹ́ omi jẹ́ kó náà kó sẹ́mẹ́ǹtì rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ máa yọ búlọ́ọ̀kù mẹ́ ọ̀tá. àwọn kọ́sítọ́mà tèmi ń kọ́ báwo náà ṣe fẹ́ mọ ibi tí mo wà. ẹ wò bàtà ń wá èmi ò lè gbà ẹ jẹ́ kójú òwúrọ̀ kémi rí nǹkan ọ̀gbìn tiẹ̀ ẹ jọ ojú òwúrọ̀. MULIKU SAMONWATI. Òjò gbọ́dọ̀ rọ̀. Òjò máa rọ̀. Òjò máa rọ̀. Ẹ wo èmi náà múra wá òjò máa rọ̀. Òjò máa rọ̀. MULIKU tó máa rọ̀. ìyànjú méjèèjì fúnra. Ọlámídé Bàdó small doctor ẹ má ṣe mí báyìí ẹ má ṣe mí báyìí bàbá MULIKU rà. ẹ ti sùn àti kábà wà Russia wá láti Russia Nàìjíríà lẹ́sìn wá bàbá máa tó dé sí. bàbá ń bọ̀ iṣẹ́ náà ọmọ ẹgbẹ́ ń bí. àbí ẹ wo símẹ́ǹtì láti ń pò sílẹ̀ yìí ẹ wo láti bí ọ̀sẹ̀ kan nílẹ̀ yìí mo dẹ̀ sọ òjò ti rọ̀ darí láàárọ̀ yìí gbèsè ló ń bọ̀ wá yìí. iṣẹ́ yìí ni wọ́n ń ṣe lọ́wọ́ bàbá ń bọ̀ ẹ sáà ti dé wa lórí ìsìn. ẹni sùúrù ẹ̀yin ẹ wo. bàbá o. àkúrẹ́ fún ọ̀rọ̀ jago. bílẹ̀ MULIKU. bàbá o. eégún burúkú àbíta kọ́ nílẹ̀ yìí. bílẹ̀ bàbá o ẹni kò gbọ́ ẹni kò mọ̀. ìyọ̀tọ̀ pé ilé tó dáhùn lóko. kábíyèsí olúwa mi. oríkì ti pọ̀ jù. ó pọ̀. èmi olóyè kẹta tí mo ti kẹrin MULIKU SAMONWATI. bàbá nìyẹn. ìbẹ̀rù gbogbo òlu. bàdà. bàbá MULIKU. kí ló ń ṣẹlẹ̀. ẹ̀rù ń bà mí ni. kí ni ń pa ọ láyà. ẹ wo símẹ́ǹtì náà ń pò sílẹ̀ yìí ẹ wo bí ọ̀run bó ṣe rí. bàdà fọkàn balẹ̀. a ti sọ bẹ́ẹ̀ fún. èmi MULIKU SAMONWATI mo wà ní. èmi sọ fún ọ pójú òní rọ̀ òjò wa lọ rè sú ọfẹ dójú tì mí nù. Ọlọ́run wà ní lójú tì wá. bẹ́ẹ̀ fèmi àtòjò rẹ̀ ayọ̀ dojú tira wa ní ìlú ni. bàbá blọ bóyá òní ò dojú tì mí bóyá èmi ní dojú tì. ẹ rí kan èmi MULIKU SAMONWATI. bàbá blọ òjò tẹ́rì yẹn bàbá MULIKU wàhálà òjò máa wà á ń gòfà ni kò lè wà calm down. lọ́dún kan òjò òwúrọ̀ ládùúgbò yìí. a máa ń kásẹ̀lẹ̀ èmi àtọ́lọ́run là ń sọ̀rọ̀ Ọlọ́run ni mo sọ MULIKU SAMONWATI ẹ̀dá kan mọ̀ Ọlọ́run ló fẹ́ rọ̀jò àmọ́ màá sọ fún pé èmi ń bẹ ní àyè òjò ọmọdé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mọ̀ ìdúrà tó jẹ olóńgbàrè ló bá yín sọ̀rọ̀ yìí. ẹ fọkàn balẹ̀ ẹ bá sí ní bàbá. wọ́n ń fò bàbá mi wọ́n ń fò ẹ̀rù ló ń bà mí. wọ́n kó sọ́mọ́ntì wọ́n kó ẹ̀lága. òjò ti ń bọ̀ òjò ti ń bọ̀ ń 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 ti ń bọ̀. àwọn mi àbá ó dé àfọ̀ lálẹ́ di àbá òsì mi làṣẹ dé àfọ̀ lálẹ́ di àṣẹ. 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 ẹ̀fílẹ̀ ẹ̀dúró bẹ̀ Ṣàngó àrìrá o èmi mọ̀ ń pè é MULIKU SAMONWATI àrìrá o ire o n tó fẹ́ dójú tì mí rè o. bàbá gbàmú. òjò tó fẹ́ rọ̀ rè ìgbà tó rí pé mò ń tì ara wa fẹ́ pa mí. láti sin lọ́wọ́ January ẹ máa yọ bẹ́ẹ̀kù láti sìmẹ́ntì ẹ ní problem. kò sí nǹkan kan mọ́. òjò tó rọ̀ ládùúgbò ẹ rí. Bàdà mo wà ní ẹbílẹ̀ ibi tí a máa ń gbé nù lóko tó gbá bọ̀ pẹ̀lú àmì. ọkùnrin yìí kà máa ní ọ́ èṣù máa ní ọ́ èṣù máa lọ́wọ́ àwọn àṣẹ́sù nígbà tó dé tí mo rò pé yẹ kí lè rí kí n má mutí mọ́. ayé ọjọ́ síta kọ́ bẹ̀rẹ̀ eré àwa la máa gba irinṣẹ́ àwa máa gba mọ́tò a tún máa gba jẹ́nẹ̀rétọ̀ o. ìgbọ́n lọ́wọ́ yìí lálùbáríkà tí wá wọṣẹ́ àwa ní ẹ̀ fún wa lówó. ọpẹ́ ni o àlùbáríkà ti wọṣẹ́. ẹ wò ó tẹ káàdì ọgbẹ́ ọtí wa ń bọ̀ jọba. kí olórí dé kún fún àṣẹ tí kábẹ̀rẹ̀ sí ń jẹ. filẹ̀ bàbá bẹ̀. kò ní bàjẹ́ fún ẹ̀rọ ọlọ́run ọba.
ó yá ẹ ṣe gbòòsà fún bàbá. gbòòsà. ọlọ́run ọjọ́ gbòòsà gbogbo wa ẹ jókòó. bàbá ọkọ àtàrọ. afúnni ló ń jẹ máa wo bẹ̀ Muliku bàbá. ilẹ̀ yìí má dùn táǹpalẹ̀ làárọ̀ báyìí. bàbá mi ìyá kàmọ́ ni ó ṣe pàtí ọ yẹn ní ká má rọ̀ jù lọ́dọ̀ òun fún ọdún kan bàbá mo bẹ̀ láti kọ́ yí pé kó ẹgbẹ́dá kọ́ òjò pa àwọn ẹ̀dẹ̀ kó gbé wọn lọ alágbólé àkútè kójó pa everybody sọ àdúgbò ìyá kàmọ́ jọ bàbá má débẹ̀. ogójì máa kàn ń bẹ̀ lọ́dún kan. ìyá kàmọ́ ń ṣènáwó ni. bàbá má jiyàn láfọwọ́dá o òjò gbọ́dọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ o. èmi ò gbọ́ nǹkan kan. wọ́n ti ṣe nọ́mà. ẹ wo bí ẹ máa ń tẹ̀mí ọ sọ báyìí ṣé rí gbogbo tá a kó kalẹ̀ tá a gbà ẹ̀ òjò rírọ̀ àbí kọ́ má rọ̀ ọwọ́ Ọlọ́run nìkan lọ́wọ́ àwọn kò sí lọ́wọ́ mi. ṣé àrò nǹkan tí mò ń pera mi tí mo lé mi Muliku SAMONWATI Ọlọ́run ní í jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tí bá ti ń bẹ lókè èèpẹ̀ tó bá ti lóko tó lóhùn ń jẹ́ ọba tó láyé lọ́run lòun ọmọ bá a jẹ́ ìbànújẹ́ ní ọmọ rí ṣé rí gbogbo tá à ń gbà tẹ́lẹ̀ tá à ń gbẹbọ tá à ń gbé tìtù lọ́wọ́ àwọn èèyàn kódà. bàbá mi ọkọ má ti báyìí bàbá má ti báyìí wá dà. ṣé bẹ́ẹ̀ mi mo sọ̀rọ̀ mú ní ẹ má jẹ́ àgbà mọ́ ṣé rí Ọlọ́run ọba nìkan ò láráṣẹ o. bàbá èèyàn lọ́rọ̀ máa ń ràn bàbá jọ̀tọ́ lọ́ má ti báyìí àti gbà oúnjẹ òjò òwò. bàbá ẹ má ṣe bẹ́ẹ̀. bàbá ìṣẹ̀mọ́ náà tún rè. bàbá má ṣe bẹ́ẹ̀ o. bó wọn bá gbọ́ yẹ kí wọ́n gbọ́ tí mò ń sọ èmi kọ́ ni mo ọ̀rọ̀ ju Ọlọ́run ọba nìkan láláṣẹ. kí ẹ sẹ́rí gbogbo tí mò ń wí ẹja pa. bàbá má ṣe ẹja mú nǹkan sí ìṣe. bàbá má ṣe rẹ o bàbá má ṣe rẹ o torí gbogbo kí n tọ́kọ lẹ̀ àwa là ń lé o bàbá wo ẹ̀bà wà ń bẹ bàbá wo ẹ̀bà o bàbá wo ẹ̀bà là ń bẹ bàbá má. àmàlà dúdú ẹ̀bà tẹ̀mọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ yẹn wọ́n tún kọ́ tí sí. ẹ wo bàbá Muliku ṣé ẹ ṣeré ni àbí báwo ẹ ti fẹ́ máa dọwọ́ rú o. mọ́nà lẹ́fọ̀ mọ́ fọ̀ lẹ́nà gbogbo tí mò ń sọ yìí sáàrí Muliku SAMONWATI tí mo pera mi Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ o Ọlọ́run nìkan lọ́ba sánmọ̀ òun lọ́ba alẹ̀ òun lọ́ba òkè mò ń yóò kọ́ olóòkọ́ jẹ́ ni o èmi ni mo kó yín sí gbogbo ntẹ́ ẹ̀wà yìí ọjà tá à ń jẹ káàkiri tá à ń gba gbogbo ọjà lórí àwọn tí wọn bá fẹ́ ṣènáwó kódà tá à ní ẹ lára kódà bẹ́ẹ̀ bá wá ní ẹ̀yin náà ò ní gbọ́ èmi ti yọ gbá mi mọ yọ ọsẹ mi o. ẹ ní tẹ́ gbà yìí ẹ lọ rè dá padà pàṣẹwọ́ mi náà bẹ́ẹ̀ bá wá dá padà. ẹ wo ẹ fi bàbá lẹ̀ ẹ ṣí pòpò ẹ ṣí pòpò. ẹ ṣí pòpò ẹ ṣí pòpò. àwọn akẹ́kọ̀ọ́ bẹ ṣe ń rọ̀jò tẹ́lẹ̀ ṣé àsìkò tó ti wá ń dùn tó ti ń dùn ẹ̀yin náà rè ṣé ẹ̀yin náà ẹ̀ gbádùn bára yín ṣe ń ṣe yín ẹ̀rí bójú yín wá wálẹ̀. ara rẹ̀ fúyẹ́ lóòótọ́ ara rẹ̀ fúyẹ́ bó ṣe ń gbé. bàbá mi ẹ̀rí pé nísìnyí tí ẹ̀ mọ tí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin gan àlàáfíà ó tó ara yín. àbí àtàrà mi àmọ́ bàtà àmútí náà kì í ṣe pààlà láàfíà kálukú náà níṣẹ́ tiẹ̀ tí ń ṣe. iṣẹ́ ìrora tí ń ṣe. ṣíṣe mẹ́wàá. mo dúpẹ́ lọ́rọ̀ ẹ mo dúpẹ́ o láti ilẹ̀ lòun tí wọ́n ṣèlérí fún mi wípé ọmọ ọ̀dùnnú ni ọ́ èmi náà sì rí pé ọmọ ọ̀dùnnú ni ọ́ ó fi gba kàńdà láàmú o kódà láti ìgbà tó wà kékeré pé ọmọ máa ń síìkì tí wọ́n máa ń gbé káàkiri ọ̀nà lọ́wọ́ ọmọ ọ̀dùnnú ni ọ́ sì dùn mí inú kalẹ̀ inú tiẹ̀ náà dùn kalẹ̀ o àmọ́ nǹkan kan bẹ́ẹ̀ tí mo bá ti rántí tí máa dùn mí tó jẹ́ pé kí náà lè bá ti rán lọ bí ìgbàgbéǹgbà kan sì máa dúró lókàn àyà mi kò sì yẹ kí ọmọ ní bàbá rẹ̀ sínú bẹ́ẹ̀ ni bàbá ò sì yẹ kó lọ́mọ ẹ̀ sínú táwọn kí ló dé tó fi fẹ́ pa mí. bàbá mi ti sọ fún mi mo ní mi ò ní èrò ikú sí yín
Kí ló dé tí mo ṣe máa fẹ́ pa yín? Ọ̀pọ̀ ògùn sọ́tì fún mi. Ó sì lọ́ọ́ fẹ́ pa mi. Sọ́ọ̀rí mi tó ń wò yìí. Ó mà ṣe ọ̀pọ̀ lójú mú. Mo mọ́ra mi. Sọ́ọ̀rí bí ẹ bá fògùn bí tọ́wọ́ mi bá fi kàn yìí mọ̀. Béèyàn rí oògùn mára ilé báyìí tí n bá dọ́ọ̀lì yín mọ̀. Mo mọ̀ kó o fo oògùn sínú ọtí kí ó ṣẹlẹ̀. Àwọn mo gbà pé oògùn wà nínú ọtí yẹn. Kí ló dé? Ọlọ́run tí mo gbìyànjú àti ṣàlàyé fún yín pé oògùn tó máa jẹ́ kẹ́ dẹ́kun nínú ọtí mímu ni wọ́n fún mi. Oògùn tó máa jẹ́ kẹ́ jáwọ́ nínú ọtí mímu ni mo fi sínú ẹ̀. Kì í ṣe oògùn tó máa pa yín lára. Oògùn tó yẹ pé tẹ́ bá rí ọtí báyìí ó máa rùn sí yẹn nífẹ̀ẹ́. Ó ní wọ́n fún mi tí mo fi sínú ẹ̀. Eré tí náà dẹ̀ ni mo ń sá kiri. Pé kí n lè rí yín, kí n lè náwó sí yín níta pé bàbá mi ni kí n lè tọ́ka sí yín kó túmọ̀ tì wá. Ó náà ni mo ṣe gbà mo dẹ̀ fi sínú ọtí fún yín. Àmọ́ àṣé dúpẹ́ oore bá ń gbà tẹ́ ẹ ṣe tèmi ọ̀mọ̀. Èmi ọ̀mọ̀ èmi káàrò pọ̀ fẹ́ pàǹdànù pé kí wà tìyá rẹ̀ ọmọ ṣáyé mi. Èmi ò mọ̀ pé tèmi lẹ́sìn àdáwọ́jọ òpè ó ti pọ̀ tá báyìí nísìn. Bàbá ọkọ rẹ̀ náà ti ní má mutí mọ́. Ìwọ náà fẹ́ kí n má mutí mọ́. Mo ti fọtí ọ̀hún lẹ̀ báyìí nísìn. Àbọ̀ gbúrò ọtí lẹ́nu mi. Ọlọ́run ọmọ sọ̀rọ̀ wa rí. Kíní tí bí tó fún mi pé máa mú. Èmi ò fẹ́ràn rẹ̀ tí ó máa dùn mí lẹ́nu. Èyí tí mo kó jọ sínú fíríjì fún yín tó tutù. Àní máa dùn mí lẹ́nu. Sọ́ra àwọn ọtí tẹ̀yìn ń gùn. Bí wọ́n bá kùn sẹ́nu báyìí yóò ṣe ṣáì ìyẹn kọ̀ dídú báyìí. Ó tún là á. Kódà béèyàn ọba lọ́kàn omi akọ bòde lójú ẹ̀ wá. Bàbá mi ọwọ́ tí lẹ tún sọ báyìí ṣé kìí ṣe pé ẹ tún padà máa mísì ọtí? Lẹ́yìn ìwé ọtí lẹ ń ṣe báyìí mi ò láìkí àti sọ́ọ̀sì ó ti dùn. Yemi níbo mo ti fẹ́ mutí? Ọ̀rí mu tí mò ń rí ọ̀rí yìntò bẹ́ẹ̀ ọtí. Ó ní ọjọ́ tí mo sunkún rẹ̀ ní èyí gbàgbé bọ̀rọ̀bọ̀rọ̀ ni 20 ọdún tádẹ́mú bá jọba kò ní yọ́rùn ọ̀pẹ̀ wò pé tí wọ́n sì rí bí kò tó fò wọn ní ọ̀wọ́n rí ó sì ti dọ̀wà. Mọ́tà bá ń gbé kẹ́ni ti fi lè wá pé wá jẹ́ mu díẹ̀ bẹ́ẹ̀ náà kẹ́ni dúndùn tó ní máa jẹ́ ẹ̀mú gbé wá èmi náà ti ń dùn mọ́tà wá. Bí mo ṣe fẹ́ kó ṣe máa rí rèé. Yóò máa rí rẹ̀. Bí mo ṣe fẹ́ kó ṣe máa rí rèé. Yóò máa rí rẹ̀. Inú mi náà ti yọ sí ọ kò sí kankan. Ẹni mọ̀ ọ́ kò ẹni kò mọ̀ ọ́ kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ní bàbá ṣe. Ó gbóná bí ẹlẹ́wù ṣọ̀pọ̀n náà bàbá ṣe. Kó má bá yín lálejò wàhálà dé o bàbá ṣe nítorí kò máa gbọ́dọ̀ tọ̀ o. Òkùnkùn ni agbára ń gùn ní gbogbo ara kìkì dá ògùn. Ó yan gínígíní bí ẹni pé kò mọ ohun tó ń ṣe. Àkípa àṣẹ kálágùn o ẹ dákun ẹ fún lóhùn tó fẹ́ kíá láyọnu. Ẹni mọ̀ ọ́ kò ẹni kò mọ̀ ọ́ kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ní bàbá ṣe. Bàbá ṣe ó gbọ́dọ̀ bí ẹlẹ́wù ṣọ̀pọ̀ náà bàbá ṣe. Wọ́n ní ẹni tá a bá ṣe lóore tí ó bá dúpẹ́ bí ọlọ́sà kẹ́rù èèyàn lọ ni. Mo dúpẹ́ gan-an lóò ní tí ì nígbà kọ̀ọ̀kan. Ṣé bẹ́ẹ̀mí náà rí ẹ̀yin lẹ jẹ́ kí n padà dáyé mọ̀. Lẹ jẹ́ mọ̀ pé bí mo ṣe ń lo ayé mi lọ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lò. Ojú ò ní tí ì gbà. Torí ẹ̀ mo ti wá fẹ̀mí ìmoore kan. Gbogbo ń tẹ̀sí fún mi pátá ni mo mọ̀ lóore. Gbogbo ibi tẹ́lẹ̀dùn àwa dá yín lọ́ládé náà ẹ̀ ní rí bànújẹ́ kankan bẹ́ẹ̀ mọ́. Jésù. Ẹ wò ṣẹ́rí dáàdì tá a wà ọ̀rọ̀ tí èmi àti ń jọ sọ ní ẹgbẹ̀gbẹ́ kan ẹ̀wà tẹ́ rájọ́ ọ̀hún obìnrin wa. Anyway family náà gbogbo wa àṣàwò kan kí làwa ṣe kò sí nǹkan kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣáájú family ni wà báyìí family àti dìkan náà ẹ̀yin tẹ́ wò ṣoṣoṣo tẹ́ fún wa ní ọmọ òdìdí ọmọ obìnrin irú ọmọ tẹ́ kọ́ tó gbẹ̀kọ́
tó dùn rí ìyẹn tá ń wá tẹ fún wa gẹ́gẹ́ bí aya ẹ mọ̀ tó mọ̀ oore yẹn ẹ lè ṣàwá lóore rí ọmọ gidi lọmọ yín o ní ọmọ gidi lọmọ yín. mo dúpẹ́ kọ́lọ́hún jọ pé ó tó yé náà àṣẹ́ngbà míì ọmọ kékeré ọlọ́run á máa tara ọmọ tí ó gbàdúrà bàbá ọlọ́run wá ti ara ọmọ tí mo bí ó yí mi padà sí dáadáa lójú ayé mi kì í ṣe pé mo kú tán àwọn tó máa gbé mi ṣépè tó rẹ́yìn ọlọ́run wá ló ẹ wo àná mi ìyá mi ẹ ṣe mà dúpẹ́ ẹ ṣe mà ní táwọn wá. ṣẹ́rí ọlọ́run ní kẹjẹ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀tọ̀ ní kán báyọ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀ ní kó ń tọ̀hún náà kó gba nǹkan téèyàn bá sọ àwa rí i pé gbogbo ìgbé ayé tẹ̀tí lò sẹ́yìn ìgbà ayé àtijọ́ ni àti ìgbà ẹ̀mọ́ ní ìsìn ẹ ti dàtún bí ẹ ti di ẹ̀dá tuntun ọlọ́run ṣe ń ta fẹ́ náà ni so òpè ẹ ti lójútùú náà ni ìkejì rí torí èmi ò kí ń lànà èmi àtọkọ mi ò kí ń lànà àrí gẹ́gẹ́ bí àná ṣé ẹ̀rí bẹ́ẹ̀ mi àti ìyàwó yín ṣé ẹ̀rí bá ṣe jọ dàbí táyé kọ́ yìí àti bíbí àti ìgbà. ẹ̀jẹ̀ àlọ́dà ní tèmi. tàbí mọ́mí tàbí kẹyọ̀dà kejì mi kémi fi ṣe kejì lọ́dọ̀ kan. ẹ má ṣe bẹ́ẹ̀ àbáni ọ̀rọ̀ ṣé o tó sọ sójú ẹ̀ gbà. ìgbádùn rẹ̀ tẹ́lẹ̀ mo ṣe ń gbádùn rẹ̀ ní ìsìn. èmi tí yóò dọ̀mọ̀ ìjọ́nà tí mọ̀ nǹkan a ṣe ń gbádùn ara wa ní ìsìn. ẹ ṣe o mo dúpẹ́ sá mo dúpẹ́ máa o ilé àtọ̀nà iná ò ní dàrú o ẹ ṣe ọlọ́run ló lóyìn láti dá sí ìdílé wa yìí ẹ má wàá jẹ́ ká gbàgbé o ìgbéyàwó tó ń bọ̀ lọ́nà yìí ẹ jẹ́ ká máa fi ṣàdúrà èṣù má lọ́wọ́ sí i ọlọ́run gba gbogbo ọlọ́run ti bá wa ṣe yín yanjú ọlọ́run ti ṣe ayọ̀ láàbì ṣe ẹ̀ṣẹ̀ olùkọ́. in fact mi ò lè wait kí ọjọ́ yẹn dé Bọ́lá gbogbo aṣọ tí máa wọ̀ báyìí aṣọ tí máa wọ̀ gan mo ti họ́dà ẹ̀ yes o lè believe. ọ̀rọ̀ aṣọ ló ń ṣe wọ̀ ṣé tí ẹ rí gbogbo ọ̀rọ̀ aṣọ yẹn àbí sílẹ̀yìn yẹn kékeré nìyẹn fẹ́ mi yóò ṣàmọ̀ mí náà sórí nǹkan tí mi ní stop for ẹ̀ ṣé mo pé best friend mi ló ń ṣe nǹkan bestie mi sórí lọ́jọ́ yẹn package tí mo ní fún èmi ni mo máa bá ṣe alága dúró mo jẹ́ kó waste owó màá dẹ̀ ti bá decorate ibi tó ti máa ṣe. Bọ́lá you do minutes. in another dimension ìgbà mi ó ti dà no wàhálà nǹkan tí mi sẹ̀sùn wò ni pé bóyá ká sẹ̀sùn organize bí ká ṣáà láti get bí special gifts fún as in special package ni o tí ò ní mọ̀ mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ dáadáa ìgbà ló máa lọ sọ pé nǹkan báyìí la nífẹ̀ẹ́ nǹkan báyìí la fẹ́ ṣe fún ẹ mi ò gbọ́dọ̀ gbọ́ níta o mi ò gbọ́dọ̀ gbọ́ níta o. ò ní gbọ́ I'm a promise. bọ̀jú gbogbo ẹ̀ lọ à ń sọ báyìí ó ń dùn o à ń sọ báyìí ó ń dùn o bàbá táwọn wá yẹn kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ ẹ̀ báyìí ṣé ẹ ti kí bàbá yìí nílò dáadáa ẹ sì lọ bẹ̀ wọ́n ẹ sì tù wọ́n dẹ̀ sì gbà sí yín lẹ́nu páwọn ò ní bọjọ́ náà jẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ mọ̀rọ̀ bàbá yìí o. ọ̀rẹ́ mi má wọrí bàbá táwa ò ní tọ̀ lọ́jọ́ yẹn. ó ṣe pé wọn ò ní tọ̀. wọn ò ní tọ̀. bàbá yẹn ń kó tọ̀ kiri ni o. kí ni a ti bẹ̀ wọ́n a ti mú ọmọ tó yẹ ká ti mú a ti bẹ̀ wọ́n àwọn kan ti gbà so everything ti wà settled wọn ò ní tọ̀ kò sí nǹkan tó dàbí wàhálà lọ́jọ́ yẹn. tó bá sọ bẹ́ẹ̀. kí ni kí n fún ẹ. tó bá sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó nílò ní tó fẹ́ fún mi jẹ́. kí wàá mú mineral. ó àwọn mineral kan ló ń ṣe mineral rẹ̀ ní bottle water. Una picture náà la. No. Kí ló dé? Kí ni green ní ṣe pẹ̀lú yellow pẹ̀lú blue? Nǹkan tó wà in vogue nìyẹn. Kò match now. Kí o mú gbọ́, ó yá. Now this is a photo shoot, pre-wedding photo shoot lélẹ̀. Kí lè tó kọ́kọ́ gbé yẹn? Ó ta lẹ́nu. Àwọn sáré. Àwọn bó ṣe kó ṣe rí lélẹ̀. Okay. Time ti lọ báyìí. Kí ló ṣẹlẹ̀? Jẹ́ mo lọ. Kí ló dé ní sùúrù bó ló ń lọ? Mo ti bẹ̀rẹ̀ ó máa dé nìyẹn náà. Tí mo ṣe lie down ni, ó ti ń rẹ̀ mí. Tí bá dẹ̀ ní kí n sùn, kí n tún lo bóyá 1-2 hours, àti láti máa dìde má ti ń tàn. Mo ní fẹ́ lọ. Kò máa tàwa rẹ̀ sùn. Mo sọ kí mò ń jí lọ bì kan. Stress yẹn gan kí n máa jí ní ìdájí kí n máa rush out yẹn gan ló worst. Kí ló wà á dẹ̀ gbé mọ́tò lọ ṣiṣẹ́ ń drive mọ́tò mi.
Ok, ní sùúrù jẹ́ kó rí olúwa dé tó bá dé màá dé lọ drop ẹ̀ fúnra mi. Mo ṣàgídí calculation ni mo calculate timing yẹn. Èmi mọ̀ kò ní plan kí ló fẹ́ kí n máa dúró ṣe. Ẹ̀yin obìnrin yẹn lágídí ṣá. Ntẹ́mi wá sọ fún yín mọ̀ ń sọ yìí o ẹ̀fẹ̀ ni ẹlẹ́ni ilẹ̀ o ẹ̀fẹ̀ ni ẹlẹ́ni ilẹ̀ má dà láàmú o ẹ kú òǹbí náwó olókùn sòkú abídógún kéèpẹ̀ ẹ bẹ́ẹ̀ mọ̀ dálẹ̀ mo sì ní ẹ kú òǹbẹ ẹ wo ẹ máa bọ̀ nílé èmi náà jíjẹ mímú wà ẹ máa bọ̀ nílé ẹ sá máa bọ̀. Bàbá Múlíkù kò sí bí wọ́n ti porí ajá tí wọ́n ní porí Bàbá kòkó tí Múlíkù a fi ṣe nísìn. Bàbá Múlíkù. Bàbá ẹ gbé fóònù sílẹ̀ ẹ gbé fóònù sílẹ̀ bàbá wàhálà ti ṣẹlẹ̀ o. Mọ̀ ń sáyé lé máa bọ̀. Wàhálà ti ṣẹlẹ̀ gbé fóònù sílẹ̀. Àwọn ọmọ kan ní ẹ fẹ́ dáràn sí mi lọ́rùn. Ẹ máa bọ̀. Bàbá wàhálà gidi ni ẹ dìde. Àwọn ọmọ kan ní dáràn sí mi Ẹ fi lọ́rùn. fóònù sílẹ̀ bàbá Múlíkù. Bàbá wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà wo ni wàhálà wo ló fẹ́? ẹ dìde náà ẹ máa bẹ wàhálà fojú ara yín rí wàhálà ti ṣẹlẹ̀. Wàhálà wo ló fẹ́ tó tà ẹ dìde bàbá ẹ dìde ká máa lọ wàhálà gidi ni o. Ẹ máa bọ̀ ẹ ká lọ. Wàhálà. O bàbá. A máa dáràn Ẹ jẹ́ kó yá. Ó yá ẹ jẹ́ ká máa lọ bàbá. Máàtì Wàhálà gidi ni. Wàhálà wo ló ti pé wàhálà wo. Ìdáyé máa ti bẹ̀jẹ̀ o. Ta ló mọ orú nǹkan tó máa ṣe arábìnrin báyìí sí? Ẹ̀gbọ́n mi, ẹ̀dá Ọlọ́run èèyàn kan náà ló máa ṣẹ̀dá ẹgbẹ́ báyìí o. Ọlọ́run ló mọ nǹkan tó ń ṣe fún un. Nǹkan tó máa ṣe fún un. Wo lájú náà yín kúrú ní kẹ́ má rìn kúrú mọ́. Inú kúrú ló gbé débi bí. Inú kúrú ni. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé wọ́n lò ní báyìí? Ẹ wò ta ló ní ẹ̀rọ yìí? Èmi ni bàbá mi, torí ẹ̀ mo ṣe pàtẹ́lẹ̀ ni, torí ẹ̀ mo ṣe pàtẹ́. Ẹ fọ́ ní ṣá, torí ẹ̀ lẹ ṣe pàtẹ́. Táwọn fẹ́ pàtẹ́ ńkọ́, ó yẹ kẹ́ kó sí títì ni. Òwò tọ́lọ́pàá bá débi bí. Àtẹ̀lọ́ àtẹ̀yìn, ẹ máa lọ sí police station. Ẹ fọ́ ní gan. Ẹ má yẹ tẹ palẹ̀ mọ́ pàǹdùkún yín kẹ́ fóun bí. Torí ẹ̀ lẹ ṣe pàtẹ́. Ẹ wo òǹrè ọmọ yín ni ọmọ bàbá ní. Táwọn rè ẹ dákun táwọn o ẹ bàbá yìí o táwọn o ẹ bàbá yìí o ẹ dákun káwọn sọ fún mi pé òun lòun bọ ní. Nǹkan tó máa sọ nìyẹn. Mo dáràn ẹ dákun ní bàbá yìí mú o. Tádé lè ìwọ fún mi. Bàbá ó ti lò. Ẹ dákun Tádé ìwọ fún mi. Táwọn ọmọ mi rí ẹ dákun kí ló ṣẹlẹ̀ sí táwọn. Èmi ni wọ́n lò. Mo dáràn. Ẹ̀dùn náà ibo rẹ̀ ẹ̀ ní sùúrù ibo ni. Eléyìí náà lọ fọ́ dáadáa. Nítorí sáìsì mi, ẹ sábà ń fún mọ bẹ́ẹ̀. Bàbá mi ń jẹ́ ń pẹ́, ẹ jẹ́ ń ṣe. Ní ẹ̀gbọ́n òde mímìrín bàtà mi. Máa fokùn yẹn fún mẹ́sẹ̀ mi. Mi ì rí sáìsì mi, ẹ máa fún un ní máa fi dé ẹsẹ̀ mu ni. Tí mo dé náà ti dà bá a dé bàtà rí àwa náà sáàdé gírí ni. Ó nìyẹn. Èdè bí ìgbèyàn di gírí. Bàbá mi jẹ́ ẹsẹ̀ máa lọ. Ẹ wò, àwọn tó kọ́ àti máa rí sí mi. Àárò rẹ̀ ti ń sọ mí. Ìwọ lọ tún lọ ní ìsìn wọn lọ́dún kan lẹ́ẹ̀ lò. Sọ́nà ni máa wálé. Ṣé bẹ́ẹ̀ bá máa wálé sọ́dà bíi pátì mọ ríra ojoojúmọ́? Àárò ń sọ mí ni. Gbogbo àwọn nǹkan tó yẹ kí màmí máa ṣe ìwọ lẹ́yìn ṣe yìí. Ló bá ti wo kálukú ní ṣe máa rí lọ́kàn rẹ̀ o. Ọmọ múmú láyà wa jura wa lọ. Bá a ti máa rí abọ́ tí máa jà tá a jọ wọn sí inú mi máa ń dùn. Kí n dúró lé kí n máa bá yín jà tí mo fẹ́ lọ wá bó ṣe máa da ṣé àwọn pé tí bá sáàbù tán sìn iṣẹ́ tó da ni ẹ wọ ẹyin gan ẹ má jẹ́ mi ní fẹ́nu ròyìn fún yín. Ìwọ náà ni mo fojú yọ ìyá rẹ ò fẹ́ràn mi ìwọ lọ fẹ́ràn mi ìyá rẹ nísìn olú ẹ̀ bá wọlé ní ọmọ pé bò lọ́gbà lọ ibo lọ ìwọ náà ti ní àwọn ohun ṣe. gbogbo tí mo bú mi ní àyè ṣé bí ìwọ náà lọ mọ. ẹ wo bàbá mi èmi ti ń lọ jàre mò ń kánjú ẹ wo àwọn ọ̀rẹ́ mi dúró dè mí jàre. níjọ́ ìyá rẹ bá kọ̀ tí òṣù ń jẹ fún mi ṣé bí ìwọ lọ ó ṣe ń jẹ fún mi. ẹ̀yin náà ẹ ṣe tẹ́ bá ṣe dáadáa sí wọn tẹ́ ẹ bá pẹ́ lórí níta wọn á dáná fún yín. ẹ wo bàbá mi ibi tí mò ń lọ yìí ẹ mọ̀ pé àǹfààní ti yín ni fún àǹfààní yín gan ni ju tèmi lọ o tí n bá sáàbù mi ò lè ṣiṣẹ́ tí máa sáàbù tán tí màá rí iṣẹ́ gidi ẹ̀wẹ̀ má tẹ̀ jẹ́ fẹ́ ní ròyìn ohun tí màá dá lára fún yín bàbá mi máa tọ́jú yín máa tọ́jú màámi náà ṣá àwọn máa tọ́jú yín ẹ má gbàgbé nǹkan àjọ sí ọ. ìgbàgbé nǹkan kan kí n pẹ́ ta kíyà rẹ̀ kó tilẹ̀kùn mọ́ mi bó ní sùn. ẹ̀yin tẹ́ ẹ burú ẹ̀ ń dọ́gbọ́n fún mi. ṣé n kọrin fún yín bàbá mi mo fẹ́ máa lọ ẹ̀wọ̀. dáhùn wá ó sì sọ́dọ̀ la. ọlá tó yẹ pé àjọ fẹ́ dá ọmọ tòní tó máa já mílẹ̀ báwọn máa ṣe lọ ẹ jẹ́ n kọrin fún yín.
bàbá mi má mi kàn wá jẹ́ wọn ọmọdọ́jọ́ alẹ́ bàbá mi má mi kàn wá jẹ́ wọn ọmọdọ́jọ́ alẹ́ o kẹ̀yìn ṣá ti máa fàdúrà sí mi o. àmín ẹ wò bàbá mi ti lọ. ọlọ rẹ kò ní dààmú èrè sí ọmọ wo. ẹ wá jọ fẹ́ dáhùn mọ́tò ni o tó máa já mílẹ̀ ṣé ẹ máa fún mi lówó rẹ̀ fún mi lówó. èmi Ọlọ́run fẹ́ràn mi lóòótọ́ ṣé bọ́lọ́run fẹ́ràn èṣù náà ni kó tó di pé èṣù dọ̀tá Ọlọ́run fẹ́ràn mi náà kémi náà tó sọ̀rọ̀ àmì dọ̀tá Ọlọ́run ẹ̀rọ ayé mi báyìí nísìn àsásìkò tí bá ń dùn fún rèké ni wọ́n máa gé ìgbà tí mo bímọ ọmọ òun sọ pé òun ó sanjọ́ fún mi ọmọ sì ń sanjọ́ lóòótọ́ ṣebí torí ọmọ ni mọdẹni tí ń gọkọ̀ ṣebí torí ọmọ ni mọdẹni tí ń gun mẹ́ńsìnì torí ọmọ náà mo fi dẹni táyé pọ́n lé padà ẹni tí a máa rí tí a máa fẹnu ẹ̀gàn kàn tẹ́lẹ̀ mọdẹni wọ́n rí tí a ń dunnú ṣé bọ́mọ òun ló ti kú yìí táwọn wá dẹni mọ̀ ń wá káàkiri ẹ jẹ́ wọn fọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n kábíyèsí Ọlọ́run nìkan ló bá aláṣẹ ẹ̀gbọ́kọ́ tí mo máa ń pera mi ni màá lè mi múlíkù SAMONWATI Ọlọ́run nìkan la pàṣẹ sánmọ̀ òní ń pàṣẹ sánmọ̀ ní ń pàṣẹ ẹlẹ̀ èmi wá ń pera mi bẹ́ẹ̀ lóko tọ́lọ́run jẹ́ gbogbo ẹ̀dá tí bá ti ń jí pápá Elédùmarè kún ẹran ìbànújẹ́ náà ni wọ́n máa pa. ṣùgbọ́n Mílíkù ẹ là á fún wa ẹ ní pé ẹni tọ́lọ́run fẹ́ jẹ níyà ó wá gbéṣẹ́ ràn yín kẹ́yìn máa jẹ wọ́n níyà. Ọlọ́run fẹ́ jẹ mí náà yà ni èmi ni wọ́n fura. ṣe rí agbára tí mo máa fi rọ̀jò agbára tí mo máa fi ti òjò àṣẹ kan ni àṣẹ Ọlọ́run sì lọ́ọ́ bá aláṣẹ odidi èèyàn mú ẹsẹ̀ ọkàn èèyàn mú ẹsẹ̀ ọkàn yìí la wá jó àṣẹ gbogbo sí ọ̀hún mo gbé mi nígbà tẹ́ mo sọ dàdó tán mo gbé mi ó wá dó sàákò mi bí n bá gbanú mi báyìí tí n bá fi ọmọ ẹsẹ ní ọmọ ẹsẹ àṣẹ ni mo ń lò mo fi rọ̀jò mo fi ń tìjọ ṣe wá ara sí ọ̀hún odidi èèyàn mú ẹsẹ ibi tọ́lọ́run ti jẹ́ wàrà rẹ̀ fún mi ibi tí mo pa ẹni tí mo lo ọkàn rẹ̀ sí tí mo fi ṣe àṣẹ ibẹ̀ náà wọ́n pátá ń wá sí o. gbogbo ẹ̀dá ayé ẹ má má ṣe ká o àánú ṣe mí fẹ́ni ń ṣe bí torí tá a bá ń ṣe bí a máa dùn mọ́ni ìgbẹ̀yìn wá ń kọ́ o Ọlọ́run máa jẹ́ ń fààyè mi jẹ̀bi ṣẹ́ẹ̀bì gbẹ̀yìn bàbá olóró ẹni mọ̀ ọ́ kòkó ẹni kò mọ̀ ọ́ kò ṣe dúró de. Mukada Mukada àṣẹ wọn ló bá tẹ̀lé jẹ́ ìwọ ló sọ mí dàgbà alẹ́ ìwọ ló jẹ́ lọ́yọ̀. táwọn ti pẹ́ jù ọ́ lábí pé mo máa lọ tó bá ṣe bá mi sọ fún pé mo wà. ní sùúrù Bọ́lá ó máa tó dé ọ̀rẹ́ ẹ ni kò kí ń ṣe báyìí. tó tí ó ti mọ ìrìnàjò ó ti mọ gbogbo ẹ̀ lẹ́kùn tó di kó ṣe kí n bẹ̀rẹ̀. má bínú. ó ti dé rí. má bínú. kí ló pọ̀ ni. leave me jọ. wá kárò dògá sùn kí lára lè fẹ́ jẹ. má bínú ó mọ̀ pé àwọn ọmọ tí mò ń kọ́ yẹn mi ò lè fi wọ́n lẹ̀ wọ́n need extramural class owó odò wọn báyìí tí mi bá kọ́ wọn èmi náà ló máa blame àdéhà ìdíje ṣé ìbí mi. ó ti bínú bọ̀ ṣé ìdó ti explain. torí ò rí nǹkan jẹ àbí kò ní fún ẹ ní nǹkan jẹ kí ló tó le jù mọ́ mi. mi ò lè jù jẹ́ ara nǹkan kó sí mi lójú nìyẹn. babe ibi tá a fẹ́ lọ yẹn ó dàbí pé mo rí pé àní lè lọ mọ́ lẹ́nu because mo rí pé ó lálejò àti pé àlejò ẹ sọ pé nǹkan kan kó sí àwọn lójú tó bóyá ọ̀nà kan lọ náà. bóyá lọ́la.
Bí mi náà ṣe ń wo ìwé ọ̀la mọ̀dá. Nǹkan kó sí mi lójú ní Bọ́lá. Ọmọ ẹlẹ́fọ́ o. Okay. Be good, yeah? Má bínú. All right. Your bag is there, Lola. Bag is trapped. You know that you don't have to. All right. Thank you, babe. Máyọ̀wá, kí ló le tó yẹn? O ṣe lè pretend orí Bọ́lá o tún ṣe ń le jù. Pretend pé kí ni? Látàárọ̀ fi mí sílẹ̀ mo dájú kò sí báyìí mo ń dúró dé látàárọ̀. Kí n pretend pé kí ni? Mi ò mọ̀ nísìnyí máa ń ṣerú nǹkan báyìí fún mi látàárọ̀ mo ti dúró síbí báyìí tí mò ń retí ẹ̀. Má bínú tó bá ti ń ṣe báyìí tó ti ń ṣe báyìí. Mo ṣàṣàlàyé fún ẹ. Ìgbà yẹn wá ń kọ́ ni mo jókòó síbí báyìí ebi ń pa mí. Ṣó dáa bẹ́ẹ̀? Ó dẹ̀ mọ̀ pé mo kì í jẹun níta. Nítorí ẹ̀ ló ń ṣe gbogbo eléyìí fún mi. Wà kó lé tó yẹn náà. Ok mo ti gbọ́. Kí ló máa ń ṣe ẹ́? Àwọn mo sí mi lórí ìjọ, mi sílẹ̀ ìjọ. Àwọn mo sí mi lórí ìjọ. Ó tún sún fún mi, ó sún fún mi. Má bínú, má bínú. Máyọ̀wá, ẹ má fi ẹkún ṣe ra yín lè ṣe. Look, nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. This girl is gone for good. Ẹ bá kí látẹ̀yìn títí di ọ̀la. It's not going to bring her back. Look, nǹkan tí ẹ ká máa ṣe ń sìn ni. Let us think of the next step. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. We love you, we don't want to lose you. Yes, everybody ló mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ ọmọ ẹ̀. But ẹ nífẹ̀ẹ́ tó àwọn òbí ẹ o. You are our own family. Ẹ má ṣe ra ẹ léṣe sí wa lọ́rùn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Ọ̀rẹ́ Olúwa, kò lè yí ẹ. O ò ní understand ẹ̀ tó lẹ́bù yẹn. Ta ló fẹ́ dàbí táwọn wá fún mi? Mo dẹ̀ ní kọ́mọ́ táwọn wá mi máa lọ o. Ó torí kúnkún ò ní jẹ́ kó gbọ́. Ìpòdóró táwọn wá. Bàtẹ́ ti dúró tì mí. Ọmọkùnrin kékeré olókè wọ́n náà máa ṣe ètò dà. Tẹ bá ké ẹ̀kọ́ ké for nothing because she's not going to come back again. Kò lè padà wá mọ́. Bọ́lábẹ́là bẹ́ ọbẹ̀ ò lè kán àwọn ilẹ̀ bí ọ̀mẹ bẹ́lẹ́bẹ́là ẹ̀rọ. Ọ̀rẹ́ mi, mo mọ̀ ẹ́ kẹ́ ẹ̀. Bọ́lá tí mo mi. Ṣé bí wàá lọ ṣiṣẹ́ mọ́ṣúárì? Mọ́ṣúárì kọ́, ilé ìkógbẹ́ ni. Ilé ìkógbẹ́ náà mò ń pè mọ́ṣúárì. Bàbá ẹ̀ mú títẹ́ wá mú bí òkè lókè mi pẹ̀lú tí. Wọ́n rẹ̀ ṣú ọ̀pá àpàdé rí. Níbo láti parí? Fọ́nà àbíjọ kan, àríra lọ́rùn. Ọ̀run? Lẹ́yìn bá ti ṣe lọ́dẹ fẹ́ kó ẹ mọ́ lẹ́mi ò tí ṣe tán ọ̀run. Èmi ìṣẹ́tàn. Ẹbẹ́ ilẹ̀ mọ̀nà ọ̀run. Àwọn ẹ̀ṣọ́. Àwọn èèyàn ló ń yọmọ. Ǹjẹ́ o ti ẹ̀ gbọ́ pé ọmọ kan tí mo bí ṣáà pé táwọn á kú. Kí ló kẹ́mi pẹ̀lú táwa? Ọmọ mi ní táwọn wà ìwà rí mọ́. Ó sọnù ní ẹ máa wá ká. Ẹ má kan ẹ̀dá jù ọ́. Ọtí kan fún mi. Ọtí? Owó ògùn kan lèmi gẹ́ mú wá bì. A máa ṣe o. Ikú táwọn ẹ̀dùn mi ó. Bàbá. Bàbá. Táwọn. Bàbá. Ẹ ń tọ̀ sára. Ìtọ̀. Irú rọ́bìṣì wo gbogbo ilé? Tẹ bá ti mú tí ẹ̀rẹ̀ máa lọ́lé ẹ̀rẹ̀ máa lọ sùn sílé. Mi ò yó. Àgbàlagbà. Ó máa ṣe o. Tẹ bá ti mọ tí ẹ̀rẹ̀ lọ kú sílé. Ó máa ṣe o. Àwọn sọ fún ọ pé máa fẹ́ kú. Ọmọ tá a wá. Ọmọ tá a wá. Ó sọ fún mi. Ṣé òótọ́ ni tẹ́gbẹ́ yẹn wá sọ fún mi? Mo dé ẹgbẹ́ orí burúkú.
ikú ọ̀rọ̀. màá gbá etí yín ni o. ṣé òótọ́ ni tí ẹ̀gbọ́n yẹn wá sọ fún mi nínú ilé pé ẹ ti tọ̀ sára ń bì báyìí? ìgbà tí mọ̀ pé tó ń gbọ́n mi ń kọ́. ẹ mọ̀ pé tó ń gbọ́n yìí. tó bá a dúró ṣe bọ́ máa ń sọ mi pé ọmọ kékeré ló máa ń tọ̀ sára mi mọ̀ gbà tí àgbàlagbà òṣì bírú iná tẹ́ ń tọ̀ sára náà. èmi là gba oṣù. àgbàyà ní ìgbà tẹ́ fẹ́ tọ̀ yẹn mọ́tò ẹ̀ kẹ́ ṣe àgbàmà ó yẹ kẹ́ wá pè mí nílé kí n lá inú mi kẹ́ ẹ̀ tọ̀ sí ni ó rà ń polówó burúkú nìyí. ṣé mo sọ pé mo sọ̀rọ̀ ẹnu rẹ di tọ́lẹ́ẹ̀sì ni ṣé bí màgbà títọ̀ ń gbà mí. ìtọ́ni tí ń rùn ẹ̀dìdì ẹ bá mú obì ẹ̀mí ẹ bá mú obì ẹ̀mí. ikú ọ̀rọ̀. máa gbá etí yín òun lórí burúkú náà. àwọn ló kù. táwọn wa. mọ̀ ń wá. ẹ wá lọ ẹ máa rí náà. ìwọ orí. ẹ máa wá tẹbí táwọn wa ni ẹ máa wá kiri. ẹ bá mú ọtí tẹ mu ẹ bá mú ọtí tẹ mu. bẹ́ẹ̀ ni wo. màdàmú báyà máa ṣì yẹn gbá. ilé ìhòòhò òun èmi ọmọ ibi tó bá lọ ọmọ ẹyọ kan náà. màá náà yẹn mi ò ń gbọ́ ní tẹ́ nǹkan small doctor máa gbọ́ máa gbá etí yín o. ẹ dìde ẹ tiẹ̀ di ẹ bá mú ọtí mi ẹ bá mú ọtí mi ẹ dìde ẹ dìde. etí ọ̀tún lọ gba àbí tó ṣe. ẹ kò ní burúkú lọ ẹ kò ní burúkú lọ. mọ̀nà yín abọ́ta ẹ bẹ jẹ́ jẹ́. àbá mànú ọ̀nà. mọ̀nà yín tẹ́mi. mọ̀nà etí màmá náà bí. èlò rẹ̀ náà ẹ máa. mọ̀nà etí màmá náà. ẹ padà wá ẹ máa pàdé lọ́rùn. èmi lọ́nà. mọ̀nà yìí òfin ìjọba ẹ lọ kú gbó. Muliku SAMONWATI. ètò àgbàlagbà nkẹ́ ẹ̀ lè ṣe kankan wọ́n ní. ẹ wá nù bí o. ẹ̀dá ayé ẹ má má ṣe ká o àánú ṣe mí fẹ́ni ń ṣe bí torí tá a bá ń ṣe bí a máa dùn mọ́ni ìgbẹ̀yìn wá ń kọ́ o wọ́n lọ́ máa jẹ̀ ń fààyè mi jẹ̀bi ṣẹ́ẹ̀bì gbẹ̀yìn bàbá olóró gbogbo ẹ̀ dárayé o àtúbọ̀tán lóde o ká máa wò gbẹ̀yìn o lórí ohun gbogbo láyé wa bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ àbọ̀ ti dé àbọ̀ rẹ̀ sàn kọ́láhùn má jẹ́ ń fi gbẹ̀yìn láre ní tètè ìgbẹ̀yìn bẹ́ ọ àṣẹ́dé ẹ dákun ẹ bìlà ó ti dé ó gbé ya o ẹni mọ̀ o kò ẹni kò mọ̀ o kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ní bàbá ṣe ó gbóná bí ẹlẹ́wù ṣọ̀pọ̀n náà bàbá ṣe kó má bá yín lálejò wàhálà dé o bàbá ṣe nítorí kò máa gbọ́dọ̀ tọ̀ o ògùnkùn ni agbára ń gùn ní gbogbo ara kìkì dá ògùn ó yọ gínígíní bí ẹni pé kò mọ ohun tó ń ṣe àkípa àṣẹ kálágùn o ẹ dákun ẹ fún lóhùn tó fẹ́ kíá láyọnu ẹni mọ̀ o kò ẹni kò mọ̀ o kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n ní bàbá ṣe ó gbọ́dọ̀ bí ẹlẹ́wù ṣọ̀pọ̀ náà bàbá ṣe ó má bá yín lálejò wàhálà dé o bàbá ṣe nítorí kò máa gbọ́dọ̀ tọ̀ o onílé máa jẹ́ pọ́ngilá àlejò gbọ́dọ̀ sọ́pọ̀dọ̀ tún la kó má bàa tẹ́ màmá ni o àwọn tó mọ̀ wọn kì í dúró ó ń fẹsẹ̀ fẹ́ ni ayé ẹ màmá tọ́ ó gbóná jọjọ àfi bí ata ká máa wò gbẹ̀yìn o ó ga gan ẹni mọ̀ o kò ẹni kò
máa wò gbẹ̀yìn o lórí ohun gbogbo láyé wa. Bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ àbọ̀ ti dé àbọ̀ lẹ́sàn. Kọ́láhùn má jẹ́ ń fìgbẹ̀yìn mi ráre ní tèmi o. Ìgbẹ̀yìn rẹ̀ o. Ẹni mọ̀ o kò ẹni kò mọ̀ o. Kò ṣe dúró de torí ìjọ̀gbọ̀n